ayé ò wá nínú wíwú o ẹ ti di òkè ẹ ti di àpáta gbogbo ẹni tó bá forí sọ ní yóò wó dànù gbogbo ẹni tẹ́ náà bá ti kọlù lọ́gbà ọlọ́dún. Bàbá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn ìbáàsó ọkùnrin ìbáàsó obìnrin ọmọdé tàbí àgbàlagbà nílẹ̀ tàbí ní òkè òkun tó ní òní fẹ́ kẹta jáde bẹ́ẹ̀ ní tayọ bẹ́ẹ̀ bá ṣe jáde ló ṣe máa fà yín padà sẹ́yìn mo fi ìrìnàjò tí mo là kọjá nínú àgbàrá ẹ̀jẹ̀ mo fi ṣe májèmú fẹ́ lọ wákàtí bí ajá ṣe lé ìgbèjé ní pẹ́ẹ́lì ajá ló máa padà náà fẹ́ fún ajá ló máa padà náà fẹ́ náà. Mo tún kọgbá nínú ìrora, mo rìn nínú ìdààmú, mo sùn sínú ẹ̀jẹ̀, aṣọ mi jẹlẹ̀, gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀mí jáde, bẹ́ẹ̀ ti jáde bẹ́ẹ̀ ní kalẹ́, gbogbo ẹni yẹn ó máa padà jẹlẹ̀ ni. Ilẹ̀ apàdà sí ẹ̀jẹ̀ apàdà sí lánàá ni. Ayé ò wá nínú wíwú o, ẹ ti di òkè, ẹ ti di àpáta, gbogbo ẹni tó bá forí sọ ní yóò wó dànù. Gbogbo ẹni tẹ́ náà bá ti kọlù lọ́gbà ọlọ́dún. Yóò wó gbogbo ẹni tí mo bá kọlù yóò wó dànù. Good evening everybody, you're welcome to Tenny Omologo. Ẹlẹ́ o, ṣàlàáfíà lẹ wà ńlé, ẹ káalẹ́ mọ́, ẹ káalẹ́ sà, ẹ kú dédé àkókò yìí, ṣé dáadáa lẹ wà. Mo kí yín bẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ Tenny Omologo snẹ́, yes kẹ́. Ọmọ ológo snẹ́, yes kẹ́. Bọ́n. Ẹ̀yin ará mi nínú Olúwa o, mo ń kí yín o, ẹ káàbọ̀ o. Ẹ káàbọ̀ sórí ìkànnì Tenny Ológo, ṣàlàáfíà lẹ́wà gbogbo lè ń kọ́ o. Lágbára ọba tó sílẹ̀kọ̀ ọjọ́ òní àṣírí yín ò ní tú. Ẹ ní mọ̀ṣì nínú ayé, ẹ ní jẹ̀bàjẹ́ nínú ayé. Tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ Tenny Omologo, ẹ bá wa gbóhùn sókè, ẹ bá wa like, ẹ bá wa love, ẹ bá wa share. Páńpẹ́ ayé ò ní mú yín lẹ́sẹ̀, gbèrègèdè ayé ò ní lù fún yín jó. Wọ́n ní mo ti rìn nínú ìlora, mo ti rìn rí nínú ẹ̀jẹ̀. Ẹnikẹ́ni tó bá gbógun tì í nínú ayé, ẹnikẹ́ni tó bá fayé ni yín lára nínú ayé, ajá ló lá òkú gẹ́ṣẹ́ bẹ́ẹ̀ lájá ló máa lá òkú wọn. Ìpakúpa náà ń pajá, ìpakúpa náà máa pa gbogbo ọ̀tá tó bá gbógun táyé yín àtàwọn ọmọ yín. Ẹni tó bá níbẹ̀ ṣe ń wò wá, báwọn ṣe ń rí kọ́mẹ́ǹtì yín yẹn, àwọn ń píkì kọ́mẹ́ǹtì yín, àwọn ò lọ máa forúkọ yín ṣe nǹkan, gbogbo ẹni tó mórúkọ rẹ̀ lélé aláwọ̀, ilé oníṣègùn, ilé adáhunṣe tó mórúkọ rẹ̀ ká àtàwọn ọmọ rẹ̀. Ẹlòmíì á crop fọ́tò ní fọ́tò lórí show, á crop fọ́tò ọmọ ọlọ́mọ, orí fọ́tò ọmọ ọlọ́mọ yẹn wọ́n crop ẹ̀, wọ́n lọ rè mọ́ gbé, ìmí ò lọ mọ́ ṣaagùn sí, eléyìí tí ò bá lè gbé wá sójú agbayé kan búlí ọmọ ọlọ́mọ. Wọ́n mú mi, wọ́n mọ̀ lọ sábẹ́ pásítọ̀ ilé wòlíì, ilé aláàfáà, ilé babaláwo, wọ́n lọ mọ́ tapo lérí èṣù fọmọ ọlọ́mọ. Gbogbo ẹ̀dá tó bá ti ṣe aburú lérí ayé yín, torí àṣírí ayé yín làwọn ọmọ tẹ́ bí, àṣírí yín làwọn ọmọ yín, torí pé àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé náà sọ. Ṣùgbọ́n láyé òde òní gbogbo wa la mọ̀ pé tán bá jẹ ẹ̀kọ́ tán, wọ́n máa sọ pé tá a bá jẹ ẹ̀kọ́ a máa ń dárí jewé. Ẹ bá mi bèrè lọ́wọ́ wọn, ibo náà ti ń jẹ̀kọ́ tán dárí jewé. Ayé ìsìn wọn dárí jewé mọ́, ojú ewé báyìí. Nígbà tí wọ́n bá mú ẹ̀kọ́ jẹ tán, wọ́n tún mú ewé, wọ́n lọ fi kó ìgbẹ́, wọ́n lọ fi kólẹ̀, wọ́n lọ fi nùgbà, wọ́n tún sọná sí, wọ́n tún bá yé ewé jẹ́, wọ́n jẹ ẹ̀kọ́ tán. Ẹ̀kọ́ tó dá aṣọ àṣírí bò ó, àbíwé kọ́ ló dá aṣọ àṣírí bò ẹ̀kọ́ tí ò jẹ́ kó tú sínú inú ilẹ̀lẹ̀ nígbà tí wọ́n pọn tán tí wọ́n da gbígbóná sẹ́mọ́. Ẹwà dúdú ìyà tí ẹ̀kọ́ jẹ, ewé jẹ, gbígbóná ni wọ́n kó sínú ẹ̀, àwa adasọ̀bò á tún fún un ní máàkì lára. Wọ́n wá mẹ́kọ̀ọ́ jẹ tán, òpòpòrò tán, ó dojú kí ni wọ́n lọ dànù.
àwa wọ́n wà mẹ́kọ̀ọ́ jẹ tán wọ́n mèwé wọn lọ rẹ̀ dà sátàn bí wọn ò dà sátàn báyìí wọ́n tún lọ rè mú wọ́n lọ dáná sun wọ́n sun ná ewé a máa kérora lọ sọ́run gbogbo ẹ̀dá tó bá ní kẹ́ máa kórora tó dásìrí ayé yín làwọn ọmọ yín àṣírí yín ò ní tú láyé ayé ò ní dáná sun yín ayé ò ní pa yín nípa àyà ọmọ ológo ìdílé yín ò ní di rédèrèdè ọmọ ológo ìdílé yín ò ní di jákujàku ọmọ ológo ìdílé yín ò ní wọmi ògo àwọn ọmọ yín ò ní wọmi nínú ayé ẹ ní báráyé fọwọ́ tì í ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo ẹ̀yin tẹ́ fẹ́ Tenny ọmọ ológo dénú ni mò ń ṣàdúrà fún lérè ẹ̀yin tẹ́ fẹ́ mi dénú ni mò ń bá wí ayé ò ní mú yín tọmọtọmọ ẹ ní rárìn fẹsẹ̀ sínú ayé ẹ ní jẹ̀yà nínú ayé gbogbo ẹ̀dá tó bá ní kò ń fi yín ṣe ẹlẹ́yà láyé àṣírí ẹ̀ máa tú ni tó bá bu àṣírí gbogbo àṣírí tó bá lò ń bò nínú ayé tó rò pé àṣírí ń ti bò ó máa tú sí gbangba ni ó yẹ ẹ bá táàpù ẹ bá gbé sókè thank you so much you are welcome to Tenny ọmọ ológo God bless you ẹ̀yin tèmi lórí Facebook you are welcome to Tenny ọmọ ológo good evening everybody good evening everybody thank you for joining Tenny ọmọ ológo snare yes kẹ ọmọ ológo ọmọ ológo ọmọ ológo yìí èmi nu ẹ káàbọ̀ sórí ìkànnì mi tí ẹ bá ṣe ń darapọ̀ ẹ bá like ẹ bá love ẹ bá share give me baba share give me baba share kí la gbé wọ́ lálẹ́ yìí ẹ̀yin tèmi ẹ lẹ́ẹ̀rí mi lánàá ẹ mọ́ bínú mo yóò fẹ́ ni o mo ń bínú lánàá mo strong díẹ̀ ara mi weak díẹ̀ àbí ń lo gèlè ni ṣé kí n tún lo gèlè kó lè dùn sí àlo gèlè torí tá a bá lo gèlè ní ìsìn wọn ní mọ̀ lọ́rùn tàbí tá a bá ti lo gèlè wọn ò ti mọ̀ pa àgbétẹ fún ṣetán wá ẹ jẹ́ ń lo gèlè púpọ̀. Give me baba sia give me muraina give me baba sia soda give me baba sia give me muraina orí yín ò ní burú láyé ó yẹ ẹ bá ń táàpù ẹ bá ń sí ẹ bá ń sí ẹ bá ń sí ẹ bá síà ẹ bá bá síà ẹ bá bá síà ẹ ń bá bá síà Tenny ọmọ ológo ajá fẹ́tọ̀ ọmọbìnrin tó dúró lórí òtítọ́ ó nífẹ̀ẹ́ sí òdodo Tenny ọmọ ológo ti fọlọ́run ṣolùgbèjà ó má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan mọ́ gbìyànjú máa bá tẹ́ lọ orú mú mi lórí orú mú mọ́ mi lórí ẹjẹ́ wọn àbáṣì kí n bá bá ṣíà mi múra iná kí n bá bá ṣíà. Now kí ni mo gbédé lálẹ́ yìí tèmi yes kí amáríyá máa jí bí kẹ̀yà mi Tempra J you are welcome ọmọ Kẹ́mi mi light you are welcome to Tenny ọmọ ológo Ayọ̀dèjì you are welcome ọmọ owó yes Arẹwà how are you darling you are welcome to Tenny ọmọ ológo snare ọmọ ológo tó gbàsíkì ọmọ ológo mo dé náà nu bí mo ṣe ń dé jẹ́ n kí ẹ̀yin náà lórí Facebook Tírílọpẹ́ Olúṣọlá you are welcome to Tenny ọmọ ológo Olùṣọ́ Ẹlẹ́ṣọ́ you are welcome Yẹmisí Kọ́lá Johnson Monica Sarafa Bọ́sẹ̀dé you are welcome to Tenny ọmọ ológo gbogbo yín ni mo kí kábọ̀ sórí ìkànnì mi ọmọ Lizzy mi àròlé ìyá mi tó gbáskì you are welcome màmá ẹ káalẹ́ mọ̀ ṣe dáadáa lẹ́dẹ́ ládùúgbò yín bẹ́hùn gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi ẹ̀ mà ní sófo ọmọ o ológun ọmọlé yín ò mọ̀ ní mọ́ ráre nínú mọ́ṣúárì káwọn ẹbí màtẹ́rẹ́ àtìyàwó máa ń sòsì yín lórí social media o ọmọ ológun ráre nínú ilé kan wọn jẹ́ agbádùn ẹ dákun ẹ jẹ́ anísinmi tí sọ lórí tí ò bá ti tí Ọlọ́run dákun lọ rè kú o orí kan ní Tenny ọmọ ológo ló bá yá sí o orí kan ní tèmi náà kí náà ń pè lélẹ́yìnbó ẹ̀yà mi lóyìnbó ẹ máa wélé tó bá correct ká kí ló dé tí kíní yìí ń ṣe báyìí ẹ fún mi ní ìṣẹ́jú kan bọ̀ give me baba síà bọ̀ kí ló dé tọ̀ yí kásán náà dì ọmọ gbé ọ sójú mi ọtún yí lápá bòmí wọn fi ṣí ọ ní dákun fèsì mi gàrí orúkún mi ọba padà yí sápá bòmí màá bu èpè fún ẹ ó yá give me baba síà ó yá sí ètò lórí TikTok o ẹ bá mi share now
ẹ bá ń tíà ẹ bá ń tébù rẹ̀ kcy Zainabu you are welcome o Ọládélé ó yẹ sí ẹ bá ń táàpù pa kí táàpù yẹn máa dún bí ìgbà tí wọ́n bá ń pa pọ́pọ́pọ́ ẹ sá ti mọ táàpù pọ́pọ́pọ́ ó yá ẹ táàpù ẹ bá ń ta wá pápá ẹ bá ń gbọ́wọ́lé lọ́fà láì pàpàpàpà yes Fọlá Tẹ́ni ọmọ ológo re ni o ẹ ká lẹ́yìn olólùfẹ́ Tẹ́ni ọmọ ológo kí ni mo tún mú wá lálẹ́ yìí o torí inú ń bí mi wọ́n mórí fọ́ mi o ẹ má bínú o ẹjọ́ mi kọ́ o tí n bá ti gbé fún yín lálẹ́ ní kẹ́ ẹ gbà. Now Wùmí Bobby Wùmí sọ mọ̀ pé mo kìlọ̀ fún ọmọdé yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ àgbà lọ̀rọ̀ mi tí ò bá ṣẹ lówùúrọ̀ ó máa ń ṣẹ lọ́jọ́ alẹ́ Ọlọ́run ọ̀rọ̀ àgbà bí ò ṣẹ lówùúrọ̀ ó máa ṣẹ lọ́jọ́ alẹ́ mo ń sọ fún ọ Kẹ́mọ́ Queen thank you o mo ń kìlọ̀ fún ọ mo ń wí lójoojúmọ́ fún ọ mo ní ẹ̀sìn ìre sọjọ́ òní ọjọ́ ẹkún yín gbogbo yín pátá ni nóbì òun líyù àtẹbí àtàrà wọn wo ọjọ́ ẹkún yín sọ wíjọ́ tó tẹ bá ti rántí 1112 tẹ bá ti rántí 1112 òsínlé tàbíjọ́ tí wọ́n bá gbẹ́sẹ̀ kan wá fún yín tí ọjọ́ náà bọ̀ sọ́jọ́ 11 tàbí tí yóò bọ̀ sọ́jọ́ 12 àyà yóò máa làgàrà ẹ padà di apatẹ́sàn láàsì ni àtẹbí àtàrà àtọ̀rẹ́ àtàbúrò àtẹgbẹ́ àtẹ̀gbọ́n àtàbúrò yín apatẹ́sàn 12 àti 11 yóò balẹ̀ ayé yín jẹ́ ṣé wá rí 1 and 3 lásán ní ọjọ́ tán sí tẹ́ ẹ rí ọrùn rẹ̀ mọ́ ìkan pọ́n tinú pọ́sí ọjọ́ náà ẹ̀ ní nísinmi o torí ọjọ́ ó di ọjọ́ ìbànújẹ́ fún yín ni thank you sínú ọ̀la torí ẹ̀ ní gẹ́rì ara yín gan sef ẹjọ́ mi kọ́ o sọ̀rọ̀ ọjọ́ náà àti bàbá àti ìyá àtẹbí àtàrà àti ìyá Wùmí àti bàbá Wùmí ṣẹ́tẹ́ bá ti rántí ọjọ́ náà báyìí ẹ mọ̀ ké ni torí wípé ẹ̀rí ọkàn ní jẹ́ gbádùn ẹ jẹ́ kí n bọ́ bí Wùmí bọ́ bí sọ̀rọ̀ àwọn tó ń jà fún ọ mo kìlọ̀ fún ọ tó Wùmí lọ sórí póòstì rẹ̀ 1 kí n tó máa bọ́rọ̀ mi lọ ẹ jẹ́ n kọ́kọ́ ṣe kínní kó wá sọ́wájú mi náà mo fẹ́ sí mọ́mí ẹ̀ nìkan èmi nìkan ni kó mọ fẹ́ sí ṣé mo ní ọmọ àbọ̀ ń di kínní ní tó ń ṣe báyìí tó ń fẹ́ sára ògiri sógiri mo ní ọ̀fẹ́ sí ni mọ́jà mi ń wéré fẹ́ sí mi. Now nígbà tí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ṣẹlẹ̀ láti September 12 ààrẹ jẹ́ àròmìra àpariwo títí ṣùgbọ́n bó tilẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe mọ̀dàrú náà pọ̀ ń bẹ̀ tí wọ́n jẹ́ ká rójú tún tá ń ṣe ṣùgbọ́n èmi a máa fàyàn lé kóòtù Ọlọ́run lọ́wọ́ torí wípé gbogbo wàhálà ọ̀sán àti òru tí àwọn ènìyàn ń ṣe àtàwọn abiyamọ gidi táwọn èèyàn ń ké tí wọ́n ń sunkún Àyìnkẹ́ Àdé you are welcome tí àwọn èèyàn ń ké lójoojúmọ́ lórí ọ̀rọ̀ justice for Mohbad ṣùgbọ́n tẹ́yìn kan sọ di nǹkan awẹ́wà táyé yín wá bàjẹ́ títí wá ta ten jump from platform to another platform to destroy ẹ ti pera yín ní anti-justice ẹ ní anti-justice ni why can't you stay on the anti-justice yín what are you looking for ẹ dúró náà wẹ́ẹ́ gbogbo yín ẹ lè wà pẹ̀lú ara yín náà torí gbogbo àwọn tó ń pretend náà lẹ padà wá fọdọ̀ wa mi ṣùgbọ́n èmi kàn máa ń sọ pé ntẹ́yìn ò bá ní jẹ èyàn ò fi ń run mú wọ́n ní kíta ní kíní pàdé wèrè àtàsínwín kíní pàdé ajá àtẹran kí ni ajá àtẹran wá lórí ìta kí náà wá ṣe ń bẹ̀ ṣé ìjọra wọn sọ́jọra wọn tó bá ti wá lè gba anybody irú wọn ní ààyè lórí ìkànnì rẹ tó gbà wọ́n láyè lórí ètò rẹ tí wọ́n wá ń dájọ́ tí wọ́n sọ straight tó dẹ̀ ti mọ̀ wípé kò sí nǹkan tó lè sọ wọ́n máa convince ni wọ́n máa fẹ́ manipulate yẹ wọ́n máa manipulate yẹ but why your fans stubborn self a máa gbà mí o wọ́n máa stubborn gan ni now so ń gbọ́ mi ọmọ àǹtí mi tán máa try láti manipulate yẹ ọ̀dọ̀ Tẹ́ni ọmọ ológo máa já yín bọ́lẹ̀ ni torí mi ò fẹ́ frustration nínú ìgbésí ayé mi lè máa wá ṣàlàyé àìmọye ìgbà náà ti sọ fún tí ìbá ṣe pé àwọn jẹ́ ìkà 1 ní ọjọ́ Sunday mo rí pé ń play game ẹ̀yin game master ẹ sọ́ra yín pẹ̀lú game olórí ibú tẹ̀ ń gbá fún wa ń ta o ẹ ń fún wa ń game èmi mọ lámbà o ṣé mo pọ́rọ̀ yìí àwa ti sọ sẹ́yìn wá rí
ẹ lọ rè wo fídíò wa sẹ́yìn àwa ti wí fún yín pé géèmù lẹ̀ ń play fún wa torí mi ò mọ social media tẹ́ ẹ fi ń ṣe dáadáa n tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe ẹjọ́ olórí burúkú lẹ́ ràn lọ́jọ́ Sunday ẹjọ́ wèrè lẹ́yìn náà ràn lọ́jọ́ Monday ẹ mọ̀ mú géèmù bẹ́lẹ̀ bá jáde lẹ́ni eléyìí ó jáde lọ́la kí ló tẹ́ ń gbálámbà géèmù fún wa ṣé ẹ̀ ṣí èrè bébì ṣé ìyá wèrè pọ̀ ní bébì kí ló dé tẹ́ fẹ́ dorí wárú autopsy ni ẹ bá ṣe DNA test ní kẹ́yìn náà mú wá èwo lẹ́jọ́ wèrè ẹjọ́ tá à ń rò láti jọ yìí DNA test ẹjọ́ tá à ń rò láti jọ yìí autopsy jáde wọ́n dẹ̀ gbé inconclusive wá fún yín nígbà tán dẹ̀ mú inconclusive wá ẹ sì lẹ́ẹ̀fẹ́ inconclusive aláàníìdí rẹ̀ ẹlẹ́ẹ̀fún wa tuntun ẹ sì ti jó fún wọn láti jọ yìí ẹ fún wa ní lẹ́tà ẹ fún wa ní lẹ́tà ẹ fún wa ní lẹ́tà abẹ́rẹ́ ẹsẹ̀ tíya náà wọ́n sì ní rárá wọn dá yín lò wọ́n wá wò pé ẹjẹ́ àtàn wọn akúkú mọ̀ pé kò kù sí nǹkan kan náà ẹjẹ́ àtàn wọn kù sí nǹkan kan náà àwa náà làwọn àbí àmọ́ nípìnlẹ̀ àwa tá a ti gbá géèmù sáàrin wọn àwọn géèmù wa àwọn tó wà láàrin wọn gan kò sí nǹkan kan ṣùgbọ́n ẹjẹ́ ká tàn wọ́n now wọ́n wá fún yín lóṣù kan péré pé kẹ́ ẹ fi sọ autopsy kẹ́ ẹ gbé autopsy tí ń jáde kẹ́ ẹ fi conclude tí kò di conclusive kó mọ̀ di inconclusive wọ́n ní kẹ́ ẹ gbé conclusive autopsy jáde kẹ́ ẹ gbé wá ṣé ẹjọ́ wòròwòrò ló wá kù ìbéèrè ni o ọ̀rọ̀ mi lè mọ́ tà létí yín oṣù gbẹ́ni tó bá dà mí láàmú ayé ó bàjẹ́ ẹni bá ní tí ń so òtẹ́ ńlọ́rùn kó lọ rèé kú o tóró yẹ káàjọ máa ronú pọ̀ lẹ́ẹ̀kan náà ni ìjọ tá a ti ń pariwo conclusive wọ́n sì fún wa ní conclusive wà ẹ̀yin dẹ̀ lẹ́ fẹ́ conclusive Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti sọ fún yín pé òun ó sanwó wọ́n ní sàn ti fún yín ní gbogbo nǹkan tẹ́ ẹ máa fi ṣe autopsy bàbá Mohbad ní yes nígbà tí wọ́n ti fún yín ní gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ fi ṣe autopsy tẹ́ ẹ dẹ̀ ní yes I think enough for this ẹjọ́ orí social media let's do the DNA test àbí autopsy is the focus ẹ focus lórí autopsy yẹn oṣù kan péré náà fún yín autopsy yẹn ẹ ṣe láàrin oṣù kan yẹn láàrin oṣù kan yẹn èmi mọ̀ pọ́rọ̀ mi kò yí tà létí nítorí pé àwọn tó ń cash out wọ́n mọ̀ ló dà bẹ́ẹ̀ because there is nothing you are coming to do on social media anymore stay away from social media for now kẹ́ ẹ lọ sọ autopsy ni kẹ́ ẹ lọ fún wa autopsy yẹn ni kẹ́ ẹ fún wa glory be to God Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ló máa gbé gbogbo bùkátà rẹ̀ so what are you still coming to do on social media every Sunday to kẹ́ 1 town síra yín anyway mo fẹ́ wọ́ọ̀lù ẹ̀yìn nǹkan ẹ jẹ́ sáré sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi ò ta o ṣùgbẹ́ mi ò ní kó ta o ṣùgbẹ́ yí ẹnikẹ́ni tó bá ní tí ń sọ yóò ń bí inú tó bá ń de ètò mi láàmú Ọlọ́run o bá ń tú sírí rẹ̀ sétí òkun torí bíbélì mi ló sọ fún mi bẹ́ẹ̀ bíbélì mi sọ fún mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó tí ibi tẹ́ ẹni tí bá ti ń sọ̀rọ̀ yẹn ẹ̀ ní gbọ́ ẹ̀ ní gbà ayé yín yóò rùn wómúwómú ni ayé ẹni náà ó rùn wómúwómú gbó ìwọ tó o bá ń de ètò mi láàmú tó ọjọ́ kọjá ibi tó wà tó lóòní jórí èrò wò tó lóòní jẹ́ ń gbọ́ngbọ́ are you in pain ìyá ẹ̀ ló wà nínú pain ni àbí bí ìyá rẹ̀ ò bá sí nínú pain ṣọ̀pọ̀nà ni ó pa ọ́ bí ìyá ò bá sí nínú pain ìwọ ló wà nínú pain because olóòbù púpọ̀ instead of you people kẹ́ ẹ ronú wípé àwọn nǹkan kan wà tí ò yẹ kéèyàn ṣe lásìkò yìí ẹ fókọ̀sì lórí autopsy bàbá kó lọ sí mọ́ṣúárì fúnra rẹ̀ kó lọ fọwọ́ ara rẹ̀ gba ohun tí ó gbà ń bẹ̀ tí ó fi sọ autopsy pláàni wo lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́ lórí autopsy ń lèmi rò pé ó yẹ ká sọ káàdì kẹ́ ẹ jẹ́ kí bàbá máa discuss fún ẹ̀yin ohun tí wọ́n ń sọ lọ́wọ́ lórí autopsy yẹn autopsy tí wọ́n ń ṣe lórí òun ló yẹ kẹ́ ẹ jẹ́ kí bàbá máa sọ ibi tán bá ṣẹ́ dé ṣé ẹ ti gbé fún dókítà a ti lọ gbantágbà lára ọmọ o a ti gbé lọ sí hospital o a ti gbé lọ fún dókítà tí ó ṣe o wọ́n sì fún wa ní ọjọ́ báyìí pé ká wá fi gba rìsọ́ọ̀tì o láàrin ọjọ́ ọ̀sẹ̀ kan o ẹ̀yin èèyàn wá o tẹ́ ń bá wa jà fọ́mọ wá o a máa wá fún yín ní ẹ̀rí o ló bá dẹ̀ tán ẹ má sọ bàbá Mohbad di blọ́gà o mo mọ tí ń sọ o
ẹ má tọ́nu bàbá Mohbad di blogger o torí ẹ ti sọ bàbá Mohbad di blogger lórí social media torí ẹ̀yin náà ò lè nírú ọmọ tó dàgbà bẹ́ẹ̀ yẹn tó tójú bọ́ tó tún wá jẹ ìyà nínú ayé tí ó ráre nínú ayé tí wọ́n gbá ní àmà lórí tó sọ Ìlọrin sọ Oǹdó tó mórí lé Àkúrẹ́ tó kúrò l'Ákúrẹ́ tó gba Èkìtì lọ nílùú wọn tó wá kúrò l'Ékìtì tó mórí lọ sọ́nà Ìlọrin sẹ́yìn pé kò bára wọn mu ó wá rìn bárabàrà nínú ayé kò fi gbádùn lo ilé ayé yẹn tọmọ yẹn fi jáde láyé ó tún wá ń ráre ó ráre nínú mọ́ṣúárì mẹ́ láti bí oṣù 9 wọn ò tí ì rí nǹkan kan ṣe sí gbogbo ara ọmọ yẹn ló ti ń jẹrà mọ́lẹ̀ because chemical tí wọ́n ń dà sí ó ń jẹ́ kí ara ọmọ yẹn máa rà ni ara ẹ̀ ń rà sí torí pé wọn ò fẹ́ kán rí nǹkan kan mú kúrò lára rẹ̀ wọn ò fẹ́ kán rí nǹkan kan mú pé gbogbo àwọn chemical tó lè ba gbogbo àwọn nǹkan jẹ́ lára rẹ̀ tó yẹ pé wọn ò fi ní rí ń pà mọ́ tó jẹ́ pé egungun lásán gan tán bá náà fẹ́ yọ egungun rẹ̀ egungun yẹn tán bá fọwọ́ tẹ̀ bó wọn máa dàbí bí eérú ni ó máa dàbí eérú ohun tí wọ́n ṣe fún ara ọmọ yẹn nìyẹn so ẹ lè nírú ọmọ bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ kẹ́yìn wá rírú ọmọ tán fi ń ráre bẹ́ẹ̀ yẹn kẹ́ wá ní kẹ́ máa gbé bàbá wa máa búyàn lórí social media stop bullying autopsy tẹ́ láà nídìí tá a fi máa mọ orúkú tó pa ọmọ ní kí bàbá Mohbad face ọ̀rọ̀ tèmi ta létí yín ṣùgbọ́n mi ò ràn yín níṣẹ́ ẹni tó bá fẹ́ lọ kú ni kó kú are you getting it autopsy tí wọ́n ní kẹ́ ẹ lọ ṣe ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ dẹ̀ fún wa àtẹ̀yìn tẹ́ ń join panelist tẹ́ ń bá bàbá Mohbad moderate so àwọn nǹkan míì wà tí ò nídìí láwọn àsìkò yìí ẹ ti sọ àsìkò tẹ́ ẹ ti sọ gbà tí wọ́n tètè dá yín lò ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń sọ fún yín yẹn tẹ́ ń pariwo pé ẹ nídìí autopsy pé ẹ fẹ́ ṣe ti yín ẹ nídìí letter of DNA test tẹ́ ẹ ní no I think gbà tí wọ́n dá yín lò tẹ́ ti ń búra yín yẹn that is enough now nígbà tẹ́ ti wá dé sí tí wọ́n ti wá fún yín ní lẹ́tà wọ́n question yín pé tó gbogbo nǹkan tẹ́ máa fi ṣe autopsy pátá ṣé náà ti yọ̀ǹda fún yín ẹni bẹ́ẹ̀ ni now ẹ stop láti máa gbé bàbá Mohbad wá sórí social media tẹ́ bá wá lè gbé wọn wá ọ̀rọ̀ autopsy la fẹ́ gbọ́ ẹ má tọ́nu bàbá Mohbad di bully ẹ má tọ́nu bàbá Mohbad di fracas ẹ má tọ́nu bàbá Mohbad di blogger because ẹ ti already ń tọ́nu bàbá Mohbad di bully ó ti ń blọ́ọ̀gì dẹ́mi sọ àìtúmọ̀ ṣe rí gbogbo ìtẹ́ ti ṣe látẹ̀yìnwá ọ̀tọ̀ tí bàbá Mohbad ń bú ìyá Wùmí lórí nígbà wá dé láìfù tó ń ta sí ìyá Mohbad lórí láìfù tó ń ta sí ẹ̀gbọ́n Wùmí lórí láìfù tó ń ta sí bàbá Wùmí lórí láìfù that is not the solution ìyẹn gangan kọ́ la need for now because a ti sọ yẹn sẹ́yìn wá gbogbo ayé ti mọ irú èèyàn tí ẹbí Wùmí jẹ́ gbogbo ayé ló ti mọ̀ pé bàbá Wùmí jígólò ní Sẹ̀san Adébánjọ jígólò ní èmi mọ̀ dáadáa mọ́ra wa aláǹkárá kan àti tíṣẹ̀tì funfun bírú yìí tí Mohbad wọ̀ kẹ́yìn aláǹkárá kan àti tíṣẹ̀tì funfun bírú yìí tí Mohbad wọ̀ lọ́sọ̀ yẹn ó ní bàbá rẹ̀ jígólò ní tágbárí ẹ̀ rí bí agbárí ẹ̀fọ̀n bàbá Wùmí ṣe jígólò ṣé wá rí ìyá rẹ̀ Jùmọ̀kẹ́ ẹ ti mọ̀ pé àṣàna ni so gbogbo ayé ló ti rí ìyá Wùmí tán gbogbo wa láti mọ orúyàn tí ìyá Wùmí jẹ́ everybody knows we all know kind of people irú ẹbí tí Wùmí ti jáde pé wọ́n ń ṣèrànre ìran òfò tí ọmọ láti bí oṣù 9 tán ń pariwo lórí ọmọ yìí tán fẹ̀sùn kàn tí ìyá rẹ̀ ò lè jáde kó bá ọmọ rẹ̀ wípé gbẹ́nu ẹ dákẹ́ lọ ṣe tí wọn náà ó ṣe lọ ṣe kó fún wọn ó kọ̀rẹ́tì o kò kọ̀rẹ́tì o tiẹ̀ lọ fún wọn nìkan má fún bàbá ọkọ rẹ̀ lésì ara ló ń ta á torí kò sẹ́ni tá a nà tára ò ní ta só lè jẹ́ Wùmí ló wà ní pòsíṣò yẹn tí Mohbad wà lẹ́ni kí bàbá Mohbad má ti rẹ̀ wọ́n kí ìyá Mohbad má ti rẹ̀ wọ́n ṣé ìyá Wùmí ó bá ìyá Mohbad ṣọ̀rẹ́ ṣé ìyá Wùmí ó bá ìyá Mohbad ṣọ̀rẹ́ àbí yóò bá bàbá Mohbad ṣọ̀rẹ́ ẹ ti mọ̀ páwọn ẹbí tọ̀dọ̀ Mohbad alátẹnujẹ pọ̀ nu wọn àtẹnujẹ tó wà nu wọn náà fi bá ìyá Wùmí ṣe ọ̀rẹ́ tẹ́ ti mọ̀ pọ̀ rẹ ni wọ́n tán jọ ń sinra wọn lọ airport ẹ ti mọ̀ pátẹnujẹ orí burúkú àmàlà àti ògúnfe tó ti jẹ wọ́n ti fún jẹ èmi ò mọ bí téèyàn ti mọ ohun tó ṣẹlẹ̀ lórí ikú ọmọ tó wá kákùrú tó dákẹ́ bó bá tiẹ̀ wọ́n pọ́n ti pa inú ẹ mọ́ tán ní kò gbúdọ̀ sọ pé wáì tó wà lè fi ìkanra yẹn ọ̀ sọ pé o ti gbọ́ o ò ní sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n inú ilé rẹ kì í ṣerú àwọn tó yẹ kó o bá tó nìyẹn torí pé mo mọ̀ pé inú bondage ló wà already ṣùgbọ́n èmi mọ̀ pé inú bondage yẹn ìkanra yẹn ni wàá fi ní òkè mo gba kámú torí o mọ̀ pé tán bá sọ̀rọ̀ wọ́n lè pa ẹ́ for now wàá wá ní kán rìn sẹ́yìn fún ẹ wọ́n rìn sẹ́yìn irú wọn gbúdọ̀ bá rú wọn tó pọ̀
tó fi di pé wọ́n ń rí ọ wọlé, wọ́n ń rí fóònù mú, wọ́n ń ráwọn nǹkan ṣe lọ́dọ̀ ẹ, wọ́n tún ń rí ọ fún ní nǹkan jẹ. Wùmí ń halẹ̀ mọ́ ẹ, Wùmí ń lérí fún ẹ tí ò sí tó yẹ pé àwọ̀kọ́ bí ẹ̀gẹ́ ìṣẹ́gbẹ́ rẹ̀ ó wá ń gún ẹ gàràgàrà ń gbò ti rí ọtán ni ṣẹ́bínú ṣé èèyàn nu sábìyamọ́re ni béèyàn bá poison èèyàn téèyàn bá ṣèyàn pé o ò gbúdọ̀ sọ kọ́bẹ̀ kọ́dà kan bá fìyàn mọ́lẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé mo wà láàrin yẹn pé mi ò lè bọ́ tí mi ò bá sọ̀kọ̀ fún wọn mi ì ní bá wọn ṣe ni mi ì dẹ̀ ní sọ nǹkan tó wà ń di ẹ̀ torí mo mọ̀ pé bóyá tẹ́ o bá sọ o lè kú tàbí kán ṣe kú pa àwọn ọmọ tó kù kàkà bẹ́ẹ̀ rìn jìnnà sí everybody wọn o ò ní ta sí wọn wàá fi gbogbo wọn lẹ̀ pátá nílẹ̀ tó fi ń ṣe bí wèrè kiri tó ń dì mọ́ wọn tó ń fi ń ṣe lẹ́lẹ́yà ìyá Wùmí bẹ́ẹ̀bi tó wà ó ń gbádùn nínú atẹ́gùn nínú tó ń jayé ọlọ́ba bí tó wà ìwọ ń ṣe lẹ́lẹ́yà lórí social media gbogbo àṣírí ìgbésí ayé ẹ̀ náà ti fọ́n síta gbogbo àṣírí ayé ẹ̀ náà wá fi síta true ọmọ rẹ̀ tó ń gbéga wọ́n wá fi ẹsẹ̀ sí sábìyamọ́re ni ẹ dákun àtìyá àti bàbá yín ẹ stay away from social media àtìyàwó yín ẹ stay away from social media autopsy la nídìí lọ́dọ̀ Mohbad bàbá ìmọ́lẹ̀ autopsy ní kẹ́ ẹ̀ fún wa ẹ̀ ń wá sórí show wọ́n wá sọ yín di blogger tó ń búyàn tẹ́ fẹ́ sọ yín di fracas tẹ́yìn àti Wùmí ń tàn síra yín tẹ̀jọ́ ń gbá géèmù fúnra wa tí bàbá bá jáde lẹ́ni Wùmí á jáde ńjọ́ kejì wọ́n ń wèrè àkíló ṣẹlẹ̀ bí bàbá bá jáde lẹ́ni tí bàbá bá sọ kíní kan Wùmí máa jáde ńjọ́ kejì ó máa update news máa gbé tí bàbá bá lọ sórí news kan lẹ́ni tó bá lọ sí interview Wùmí náà máa gbé nǹkan kan jáde kí ló dé tẹ́ fún wa ní lámbà tẹ́jọ́ ń fún wa ní give and take wáyé tẹ́ ń fúnra yín ní give and take tẹ́ ń fúnra yín lọ́rọ̀ sọ bí bàbá bá mú tiẹ̀ lẹ́ni Wùmí á mú tiẹ̀ lọ́la ẹ̀gbọ́n fúnra yín ní give and ṣé ń fún wa ń géèmù ni ṣé ń gbá géèmù fún wa ni ó dá bàbá Mohbad pẹ̀lẹ́ o autopsy ní kẹ́ ẹ fáwa ń bí o tó bá wù wọ́n lè máa gbé yín wá kẹ́ wá máa bú èbú èmi ò nídìí èbú torí kò sí nǹkan tó kọ́ èbú nu gbogbo tó wà lẹ̀ nídìí yẹn mọ́ eléyìí mọ́ máa búyàn lórí show yín bàbá kinní kan màmá kinní kan àti gbọ́ àti sọ wọn ò dẹ̀ fún ọ lésì leave them alone autopsy yẹn tó bá ṣẹlẹ̀ nínú ń tẹ̀ ń bá lọ lórí autopsy tó máa jẹ́ kẹ́ ẹ mọ orúkú tó pa ọmọ yín ni kẹ́ ẹ fún wa tí Wùmí bá lóun ò ṣe DNA test ẹ sọ̀rọ̀ lórí DNA test bọ̀ ìyá Wùmí kẹ́ máa ta sí ìyá kẹ́ máa ta sí bàbá enough ẹ ti sọ di fracas ẹ mọ̀ sọ bàbá Mohbad di blogger o ẹ mọ̀ sọ bàbá Mohbad di blogger o torí inú yín dùn tẹ́ bá wà lórí iṣó tí bàbá máa bébè ebú ṣé yẹn ni kókó ń sìn yín autopsy ní kẹ́ fún wa ní sófo ayé gbogbo yín ò ní kúnkú òjijì ọmọ ológo lé yín tó ti ṣòfò tó ṣòfò dànù yẹn ní rírú ẹ̀ mọ́ torí èmi ò ní ṣépè fún yín pé kẹ́ tún rírú ọmọ ológo tó ṣòfò báwọn àwọn èsèpè ń tiwa ń bí àìsèpè fáwọn èèyàn àwa máa ń ṣàdúrà ni ọmọ ológo lé yín ò ní kú ọmọ ológo lé yín kankan ò ní sọnù mọ́ eléyìí tó ti sọnù fún yín yẹn ló ti sọnù eléyìí tó ti sọnù náà mò ń bọ̀ mo láàdùn tìmútìmú ẹgbẹ́ ń gbé fáànù fún ọkọ náà tí mo gbé fún wo ń bọ̀ ẹ̀yìn èèyàn mi ọrùn pọ̀ kí ló dé fáànù 3 sí náà o mo sì ń bọ̀ ọ̀gùn òníṣà kí ló ṣẹlẹ̀ fáànù 3 mo ń lo fáànù 3 mo sì ń láàgùn ó ga o. Now thank you so much mommy Tempra wọ́n ní well spoken thank you jàre. Now ẹ jẹ́ ká wá àti kúrò lórí ti bàbá Mohbad bá ẹ jẹ́ kí mọ́mí yín mú mi ẹ jẹ́ kí ìyá yín mú mi. Now àwa máa ń ṣàdúrà ní ọmọ ológo. Ashana come over here. Ashana Bobby mo ráwọn tíìmù Wùmí tí ẹ̀ ń bára yín jiyàn ẹ ní kí ló dé tí wọn gbé bàbá Túndé Ednut Túndé ó gbé fídíò kan lẹ́nìí níbi tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti sọ̀rọ̀ tí bàbá Mohbad ti sọ̀rọ̀ lórí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ pé Wùmí ò fẹ́ ṣe DNA test pé ikú tó pa ọmọ now ẹ̀yin wá mo wá rí kọ́mẹ́ǹtì tó pọ̀ ní abẹ́ Túndé níbi tí wọ́n ti ń kọ́mẹ́ǹtì pé àwọn ò fi rú bàbá Mohbad ṣe bàbá àwọn míì kí n bẹ́ẹ̀ àwọn míì soríṣiríṣi ọ̀rọ̀ you know ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn soríṣiríṣi ọ̀rọ̀
sí bàbá àmọ́lẹ̀ nínú ẹ̀. Ṣùgbọ́n tí Wùmí bá sọ̀rọ̀ news yẹn á gbé jáde, many people are support Wùmí. Ó ti wà glaring wípé ọwọ́ Wùmí ò mọ́, o kò tiẹ̀ mọ́. Wùmí know what killed Mohbad and is aware of everything. She know everything. Let Wùmí come out and tell the world. Manipulation tẹ́ ṣe, ìyá God ló fà. Níjọ́ kìíní àná tí Wùmí sọ̀rọ̀ síta, ẹni ó yẹ kán gbé bàbá Mohbad pé because bàbá Mohbad sọ wípé òun orúkú tó pọ̀ mọ́, mo kìlọ̀ fún bàbá Mohbad tó. Mo ní if you want truly justice, má sọ ní sọ pé àlè ló pa ọmọ ẹ̀. Mo wọ́nu yín títí, ẹlẹ́nu mi rùn, ẹ lè jù mí lọ lọ́jọ́ orí ṣùgbọ́n làákàyè mi tóbi ju ẹni tó jù mí lọ. Ẹ lè dàgbà jù mí lọ nínú ayé o, ṣùgbọ́n làákàyè mi ó ju tẹ̀yin tẹ́ ẹ jù mí lọ o. Many people yín, most of you yín, I know what I'm saying because what Baba Mohbad saying is not correct. How can you be saying àlè ló pa ọmọ rẹ? Olóòmọ orúkú tó pọ̀ mẹ́. Now ni mo fi sọ fáwọn tán pera wọn ní panelist, àwọn tó manage bàbá. Àwọn ọ̀rọ̀ kan wà tí ò yẹ kéèyàn máa sọ. Ṣùgbọ́n mo rí many people pé àwọn gangan ọ̀dádá tí ń dá eku. Ẹ wà ní orí phone níjọ́ tí mo tún wọ́nu má ní last. Wípé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ yìí, ẹ máa yọ ọ̀rọ̀ ọmọ pé tí o bá ṣe DNA test, ẹ̀yin máa sọ orúkú tó pọ̀ ọmọ yín. Why can't you tell us who killed your son? Nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ mẹ́ni tó pọ̀ ọmọ yín. Why are you still waiting for DNA test? Tell the world who killed your son. Tell the world who killed your son. I told you to remove that word, that statement from your mouth. Because ẹ lálè ló pọ̀ ọmọ yín, sí àlè ń bọ́ ọmọ yín gbélé. Ń tẹ́ fi rojọ́ mọ́ra yín lẹ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ pàdé ọ̀rẹ́ dà fún yín, ẹ má jẹ́ kí bàbá Mohbad ṣẹ̀wọ̀n. Ẹ má jẹ́ kí bàbá Mohbad jìyà tí ò yẹ kó jẹ. Ẹ̀yin tẹ́ manage bàbá Mohbad ni mò ń correct. Ẹ má jẹ́ kí bàbá Mohbad ṣe ẹ̀wọ̀n. Ẹ má jẹ́ kó jẹ ìyà tí ò yẹ kó jẹ. One, kí bàbá mọ kú tó ti ń lé ọmọ rẹ̀ bọ̀ tipẹ́. Kó mọ àwọn tó ti ń lé bọ̀. Ṣé ẹ rò pé bàbá Mohbad náà ò ní fọ́ọ̀tì ni? Ó ní fọ́ọ̀tì. Tẹ́ ẹ bá ń gbé Wùmí ṣépè lákọ. Kí ló dé tí Wùmí ṣe fulfill? Yes, wọ́n rán Wùmí sínú ayé Mohbad. Tẹ́ bá ṣe ń wọlé ẹ bá ń táàpù. Tẹ́ bá ṣe ń wọlé ẹ máa táàpù. Ẹ ní fọwọ́ tẹ́ fi ń táàpù gbọ́mọ sin. Ayé ò ní gbọ́mọ òkùnkùn ọmọ lẹ́yìn lọ́wọ́. Ológun ọmọ lẹ́yìn ò ní di dáadáa. Bá ń táàpù báyìí, bá ń pawọ́ táàpù bá máa láìkì. Kò sì máa sí ààrẹ. Kò ní sófù ẹ̀mí. Tí ẹ ò ní yẹ. Tí yóò ní ta bí gúgúrú ẹlẹ́ta. Tí yóò ní ta bí gúgúrú ẹlẹ́ta. Now, ṣé ẹ rò pé bàbá ò ní fọ́ọ̀tì ni? Lẹ́mí làhán ni bàtàǹkẹ́ ló tún fẹ́. Yeah, wọ́n rán Wùmí sínú ayé ìmọ́lẹ̀ ni. Wọ́n manipulate wọn, àwọn tó jẹ́ bí àkàrà. Wùmí tẹ́ ń wò yẹn is a master, is a machinery ni fún wọn. Wùmí is a machinery. Àṣànà, àjẹ́. Ọmọ àṣànà tẹ́ ń wò yẹn. Machinery ni Wùmí. Sínú ayé ìmọ́lẹ̀. That is why tó jẹ́ pé sometimes tó bá kọnu sí obìnrin tó ń lé obìnrin tí obìnrin yẹn bá lóhun ò ṣe, tó bá lóhun ò gbà, torí pé ò lówó lọ́wọ́ nígbà tó fi ń lé, kò sówó lọ́wọ́ anytime yẹn, ò ní nǹkan kan, ṣùgbọ́n wọ́n rí pé level obìnrin yẹn ó lè jù lọ lọ́jọ́ orí, ṣùgbọ́n level rẹ̀ ju tiẹ̀ lọ. Àwọn tó ń bá jata, tó ń bá jẹun, tó ń bá jókòó pọ̀, ó ju tiẹ̀ lọ. Má gbàgbé wípé àwọn olóṣó bíi Cynthia orí story Davido láti rí wọn àti Naira Marley. Ìṣẹ́dẹ̀lẹ́ olóṣó ń ṣe kó tó display mama. Ẹ sílé, wọn ò fẹ́ Gucci mọ́ ṣe wà yẹn. Balenciaga náà fẹ́.
wọn ò fẹ́ Gucci, wọn ò fẹ́ Ferrari gan, wọn ò fẹ́ Fendi, Balenciaga náà fẹ́. Àbó ti gbà pé iṣẹ́ lolóṣó ń ṣe kó tó display mama. Ìwọ dẹ̀ ríru ọmọ bẹ́ẹ̀, ó ríru obìnrin bẹ́ẹ̀, ó dẹ̀ ń kọnu sí, ó dẹ̀ ń sọ fún olójú ayé rẹ pé ìyàwó wèrè lọ́ọ́ fẹ́, olóòkọnu sí, ọlọ́pàmọ̀ra rẹ, ó sì ń lé èyàn tẹ̀ máa ń lé obìnrin. Ṣùgbọ́n obìnrin tó bá ti dé pé torí owó ló ṣe fẹ́ ọ, ó rí onírìí ẹni tí ò ní, tálíkà máa ní. Mélòó ló wà lọ́wọ́ rẹ gan? Wọ́n láǹtí onísàwà ni wọ́n. Ìgbà tó wá rí pé wọ́n náà ti ń kọrin díẹ̀, ìgbà tó kọ́kọ́ ń lé tó nǹkan pákó kan, kó nǹkan tébù kiri kò dá Ọlọ́run gbà náà o. Tó nǹkan tébù ká ìmọ́lẹ̀ bọ́ bí wá gbọ́ tuntun. Tó nǹkan tébù ẹ̀yìn bíi tìmẹ̀yìn ẹgbẹ́ ìmọ́lẹ̀ ni mò ń bá wíkẹ́ mọ́ gbọ́ báyìí torí òun ti lọ tiẹ̀. Nígbà tó nǹkan tébù kiri, tó nǹkan àpótí, ó lóun ò lè fẹ́ ọ torí pé ò lè ra Balenciaga fóun. Ó lóun ò fẹ́ Gucci, ó ní Balenciaga ni lòun fẹ́, fine. Ó wá padà rí pé wọn náà ti ń kọrin, wọ́n ti ń pè ọ́ sáwọn studio kéékèèké, àwọn stage, àwọn ilé bá olórin tán ti ń kọrin, bíi ṣọ́ọ̀bù ya Túndé tán ti ń ta ọtí, gbogbo bí tán ti ń tọ́tí, àwọn club nǹkankan, àwọn restaurant, gbogbo club tó ti máa ń ṣe ṣàwámà, you know, àwọn bar tó ti máa ń lọ bá wọn ṣe ṣàwámà, tán ti introduce, tó ti rí wípé àwọn èèyàn ti ń hail ẹ̀, ìmọ́lẹ̀ níṣẹ́, Mohbad níṣẹ́, ọmọ tó bad níṣẹ́. Ẹ má gbàgbé pé Wùmí gan sọ wípé Mohbad, Wùmí pé ó lóun bad gan, ó lóun bad. Àwọn èèyàn ó dẹ̀ pé ní Davido àbí ṣé Ọlámídé ló sọ pé Mohbad, pé ó pé everybody máa ń pè òun ní bad, pé òun máa sọ pé ọmọ tó bad ni ó baddest, ó bad nínú àwọn orin tó kọ. Lòun náà kúkú máa ṣe pera rẹ̀ ní pé Mohbad, ọmọ tó bad lòun, kì í ṣe pé ọmọ tí ò dáa. Nípa orin tó kọ yẹn pé orin yẹn gbá, ọba pípé yẹn ká orin yẹn gbá ski, ọmọ yìí bad gan nínú orin kíkọ wá, ọmọ yìí gbá, ó gbá ski gidi, ọmọ ẹ̀ ta lẹ́nu, you know, yá ó ní túmọ̀ bad tó mi, kì í ṣe pé ọmọ tí ò dáa lómi. Nígbà tó ti ń ṣe kinní láǹtí Wùmí ṣẹ̀ṣẹ̀ wàá gbà fún wọn, kò gbà fún tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n àǹtí Wùmí ti wà ní Lẹ́kí, wọ́n ti pín transformer. No be me talk am o, na Mohbad said that. Nobody should come for me. If you come for me, God go punish your mouth and your hand and everything you are used to come to me. O sílé, ìmọ́lẹ̀ ni ó ti ń pín transformer kiri ní Lẹ́kí. Gbogbo Lẹ́kí náà lẹ ti ń pín ná. Ẹ bá ń táàpù yóò bá ń dá fọwọ́ yín. Ó ní gbogbo Lẹ́kí náà ti ń jáná báyìí ni wọ́n ń pín ná kiri transformer. Gbogbo bí tí ò sí ná nínú Lẹ́kí yẹn gbogbo ẹ̀ náà máa ń pín ná lọ. No be me talk am, na yo ọkọ pé olólóṣó, ọgbọ́n tọkọ rẹ̀ wí ni. Ó nírú ẹ̀wọ̀n èèyàn bíi ti Cynthia, olórí story Davido lẹ́tì rí wọn àti Naira Marley. Ó wá ní iṣẹ́ lolóṣó ń ṣe lọ́bẹ̀rẹ̀ wọ̀ Cynthia, iṣẹ́ lolóṣó ń ṣe kó tó display mama. Ó pé olólóṣó, ó tún lòun pín náà kiri ní transformer, ó ti sọ rẹ̀ di transformer sí Lẹ́kí. Tẹ́mi mo sọ àbọ̀kọ̀ rẹ̀. Ọwọ́ afẹ́ máa kara máa wá pọ́n pé ọlọ́ni ṣètúnṣe kí ló ń ṣẹ̀yìn tíìmù rẹ̀ ṣe fèsì Mohbad lọ́nà ọ̀rọ̀ wáì tẹ́ wá ń fèsì èmi pé mo ṣe ń sọ̀rọ̀ ẹ sì mọ̀ pé tó lóṣó náà bá ń pinná kiri ó lè gbégbékúgbé wálé èèyàn tó bá ń pinná ká gbéná ká ijó bá pẹ́ ní ó gbégbékúgbé wálé ẹ̀dá tí ò lè mú fúrọ̀ rẹ̀ ró tó ti kékeré tán ti di àṣànà wọ́n ti dá pọ́nrán rẹ̀ láti kékeré báyìí ọmọ tó lóun ti wà lórí street láti bí 10 years ọmọ ọdún 10 lóun ti wà lórí street ìrírú ẹ̀rí kéèyàn lóun wà street lọ́mọ ọdún 10 ó ní street àtìgbà tí ìyá rẹ̀ Jùmọ̀kẹ́ ti gbé sọ́lẹ̀ Jùmọ̀kẹ́ ò tọ́ mọ́ ọ̀tọ̀ ni bàbá Kàrímọ́ ọ̀tọ̀ ni bàbá Wùmí ọ̀tọ̀ ni bàbá èyí tó jọ́kùnrin láàrin wọn ẹ̀rí pé ilé ayé rẹ̀ dá báwọn bàbá mẹ́ta ọmọ mẹ́ta tiẹ̀ ta pàù bàbá mẹ́ta ọmọ mẹ́ta bàbá Kàrímọ́ ọ̀tọ̀ bàbá Wùwọ́n ọ̀tọ̀ bàbá èyí tó jọ́kùnrin wọn náà ọ̀tọ̀ abẹ́ ẹ̀rọ náà bá bí bàbá mẹ́ta ọmọ mẹ́ta olóṣó ní ń pè báwọn olóṣó ní ọ́ tó bá ti jẹ́ pé o tiẹ̀ tún wá réèyàn gidi ó sì ó bá yẹ pé o wà nílùú òyìnbó nísìn a lè sọ pé torí àwọn ọkùnrin tó wà nílùú òyìnbó ò gbádùn wọn gbádùn ṣùgbọ́n Nàìjíríà lọ wà kí ló tó tún rọ́kọ gidi mú Nàìjà ọlọ́pàá ni ọwá ń jápó ká gbogbo àwọn DPO náà já bí ìyá rẹ̀ ṣe ń jápó ó ti fi iṣẹ́ lọ́mọ lọ́wọ́ iṣẹ́ ló ṣe irú ìyá Wùmí báwọn wọ́n máa ń pín náà ni ó fi iṣẹ́ lọ́mọ lọ́wọ́ lọ́mọ máa ń tagbó bọ́mọ ṣe ń tagbó ló ń ta kí ló dé ẹ fi sí ẹgbó lọ́mọ lọ́wọ́ sọmọ tó ń tagbó tó ń mu gbó sí òní jẹjẹkújẹ ọmọ tó ń fa Coronado ṣèrò pé òní solóso kò ní pín náà ká kódà now Bobby Wùmí nígbà tí ó ń sunkún láti ọdún ìwá àti ìyá rẹ̀ godmother yín queen mother yín ẹ̀yin olóṣó queen mother of manipulation
níyàbọ̀ torí ìwọ gangan ó manipulate kú so queen mother yín manipulation ó sì ní ọmọ àǹtí mi ó jáde ó ní tẹ́ bá fẹ́ kí Wùmí ṣe DNA test ó ní kí bàbá Mohbad lọ gba court order Ìyábọ̀ Òjó ló sọ bẹ́ẹ̀ queen mother wọn ló sọ ìyàwó bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ìyàwó bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ṣàpàtárì àlòkù àgàgù ó sọ fún ọ pé kó o lọ gba court letter wá now wọ́n ní ẹ lọ gba court order ti wá jáde báyìí court order ti wá jáde báyìí court order ti jáde court order ó ti wá jáde wọ́n ní kẹ́ lọ ṣe DNA test Wùmí kí ló dé tó sì ń sáká ẹ wá lé ẹgbẹ́ court order wá ẹ ń fi condition sí bàbá kọ́kọ́ gbọ́dọ̀ sign tí bàbá bá ti sign tí DNA test bá jáde tó bá jẹ́ Mohbad ni tí kì bá dẹ̀ ti ṣe ti Mohbad ó gbọ́dọ̀ gba kámú kò dẹ̀ gbọ́dọ̀ bọ́ síta láti lọ sọ níta pé Mohbad kọ́ ló lọ́mọ ta ni condition wèrè ta ni condition òfò tẹ́ ń fún kí ló fa condition yẹn tẹ́ ń fún ni mò ń sọ o torí mi ò mọ condition tẹ́ máa fún yàn ẹ ti ń sunkún kiri lákọ̀ọ́dún ìwá wípé ẹ need the court order ẹ bá ń tápù ẹ̀yin tẹ́ wà lórí Facebook wọ́n já yín ayé ó já gbogbo ẹ̀yin tẹ́ ń gé èrò mi bọ́lẹ̀ ọ̀run ó já yín bọ́lẹ̀ ọ̀run ó já gbogbo wọn bọ́lẹ̀ lójijì now court order ti wá dé kí ló tó ń play game so wá nídìí ẹjọ́ wèrè mọ́ ṣé ẹ nídìí ẹjọ́ òfò mọ́ ń tẹ́ ń béèrè fún autopsy bàbá kó lọ sọ autopsy ohun tó request fún wọ́n ti fún yín ní court báyìí wọ́n ní kẹ́ lọ ṣe DNA test wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún ẹ jọ kí ló tó fa ìdádúró sítorí pé bàbá ò lè sign ní court tó fi sún síwájú lẹ tó fi ń tàn wá lẹ fi push ẹ̀ síwájú tí yóò ta now ọwọ́ sọ̀rọ̀ kan nígbà tí bàbá ló mọ ẹni tó pọkọ kí ló tí ọlọ́pàá ọ̀rọ̀ arrest bàbá Wùmí àti Wùmí bàbá Mohbad àti Wùmí ní òun mọ a lot nípa ikú tó pa ọkọ Nigerian police what happen kí ni Nigerian police sì ń ṣe tí wọ́n ti arrest Wùmí ìbéèrè ni kí ló dé tí Wùmí ń sọ fún yín ọlọ́pàá ó lóun mọ a lot nípa ikú tó pa ọkọ kí ló dé tẹ́ ẹ̀ lé gbé mo wá gbọ́ lánàá kan níbi táwọn kan ti ń sọ̀rọ̀ tán kọ́ ti ṣó kan tí tẹ́mì bí Mercy Fund Me dẹ̀ ni ọ́ tó ń jẹ́rìí èké pé Wùmí ò sọ pé òun mọ ikú tó pa ọkọ ó ní ó sọ wípé bọ́n ṣe pa ọmọ wọn kán mọ́ pa ọmọ tó ń sórí ẹ̀ burú ni Wùmí ló sọ bẹ́ẹ̀ ṣé kí n kà fún ọ Wùmí ló mọ ikú tó pa ọkọ òun torí ẹ̀ ń dìfẹ́ǹdì Wùmí pé Wùmí ò sọ bẹ́ẹ̀ wípé bàbá ló sọ wípé bàbá ló yẹ kán àrẹ́sì pé bàbá ló sọ pé òun mọ orúkú tó pa ọmọ àwọn méjèèjì náà jọ sọ bẹ́ẹ̀ náà jọ ń fún wa ní give and take bàbá ń fún wa ní give Wùmí fún wa ń take àwọn méjèèjì náà jọ ń play game fún wa náà jọ ń fún wa ní náà jọ ń da orí wárú bàbá ló mọ ẹni tó pa ọmọ tó bá ti ṣe DNA test ìwọ Wùmí ló mọ èlọ́ọ̀tì lórí ikú tó pa ọmọ ẹ wá tí ọlọ́pàá òkú ẹ̀yin méjèèjì kẹjọ tán lẹ̀kẹ́ lọ máa rò ó ká ẹ jẹ́ ká sọ fún kí bàbá sọ tiẹ̀ kí ìyá náà sọ tiẹ̀ kí bàbá sọ tiẹ̀ ìyá náà sọ pé ṣé mi mo ní kí bàbá fún èmi mo ní pé kí wọ́n fún bàbá ló ràn yàn ní kíní ló fún lọ́bẹ pé kán fi gún ọmọ pa bàbá ní ṣé mi mo ní kán gún ọmọ pa ìyá ló sọ wáì tẹ́ ẹ̀ kó gbogbo wọn àti ìyá àti bàbá àti ìyàwó kẹ́ ẹ̀ kó wọn sínú gbàgà kí wọ́n máa ro tẹnu wọn ìyá ní sóun lòun fún Mohbad ní ọ̀bẹ sóun ní jòsí tó fúnyàn ní ọ̀bẹ pé kán fi gún Mohbad pa ìyá ló sọ ẹ sì gbé ìyá Mohbad àwa rojọ́ yẹn fún yín pé ibi tí ìyá Mohbad wà rojọ́ fún yín pé ibi tí ẹni tí bàbá Mohbad fún ní ọ̀bẹ tó ní kán fi gún Mohbad pa ẹ̀ẹ́dẹ̀bí léèrè kí ló dé tà ń dúró àwọn tí ò wá nítumọ̀ lẹ́ ń wẹ̀mí wọn ká àwọn kan ò lè gbélé wọn ò lè gbọ́ náà àrẹ́sì yẹn ní káwọn kan máa wá sáìn bí obituary lójoojúmọ́ ní police station yín kan máa wá sáìn every week èwo ni wèrè gan ṣébi tẹ́ fẹ́ balẹ̀ ayé ìdẹ́dẹ́ ẹ wá ní Nàìjíríà onítùmọ̀ ẹ rí pé ọlọ́pàá lẹ́ ń ba Nàìjíríà jẹ́ torí iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ mú ṣe òfò lòṣì lẹ́ ń ṣe aṣòṣì máa mọ̀ nìyẹn ẹ wá ya wèrè tìrantìran ẹ wá níròónú kankan ẹ dá rárá ẹ dá nílé ẹ dá níta ẹbu nínú ẹbu lóde aṣọ tẹ́ ẹ máa ń wọ̀ yẹn ó bu nínú yín ó tún bu níde á dẹ̀ ti pàrọ̀ aṣọ yín wọ́n pàrọ̀ ẹ̀ sí búlù tó yẹ kí inú yín yọ ṣòkòtò tó wá ń di yín yẹn ó ti jẹ́ kí inú yín dúdú bí èédú
èèyàn ní sóun ní jòsí ṣe gba ará àdúgbò ṣé mi ní jòsí ni ṣé mi ní jòsí tó fún yàn lọ́bẹ pé kán lọ gún Mohbad pa ni ẹ̀ẹ́dẹ̀ gbéyà Mohbad ta ni bàbá jòsí fún ní ọ̀bẹ pé kán gún pa bàbá ń sọ fún yín pé tẹ́ ẹ bá ṣe DNA test ó mọ orúkú tó pa ọmọ kò ní ìdìkò dìgbà tó bá ṣe DNA test ẹ gbé bàbá kó wá sọ ẹni tó pa ọmọ rẹ̀ ṣebí kò sí ilé àwọn tó dẹ̀ manage rẹ̀ wọn correct ẹ̀ ó gbélé pẹ̀lú wọn ìyá náà ò sí níbẹ̀ ìyá ò gbé bẹ́ẹ̀ kò mọ̀ ìgbà tó ọmọ kú wọ́n pè lórí fóònù ni wá ìtọ́ wá lálẹ́ ló pọ̀ mẹ́ ṣé àlè lọ́bẹ̀ ni ṣé wọ́n ti sọ fún ẹ pálẹ̀ ló wá sínú ilé wá ìtọ́ wá dárúkọ àlè fún wa táwa ń dààmú ara wa látijọ́ ẹ̀ now so wá rí wo àṣànà olóòmè èlọ́ọ̀tì nípa kú tó pa ọkọ ẹ̀ wá ìtọ́ òso èlọ́ọ̀tì yẹn fún wa táwọn wèrè tó ń kó ẹ̀rín àwọn akéwèjẹ̀ tí wọ́n pé wọ́n ń ké orí burúkú kiri wọ́n ń gbowó wọ́n ń fún wọn sálárì wọ́n ti rán wọn wá sáàrin wọn ní láàrin yín sì pé kán máa manipulate yín láti wá fọ́ ojú gbogbo yín pọ̀ eléyìí tó bá gọ̀ nínú yín torí pé ẹ̀ ń wá fame máa sọ fún pé ó máa lo ògo yín ó nídìí ògo tuntun ló nídìí tó máa lò ó tún ti ń béèrè nu ayé àbàjẹ́ kẹ́kọ̀ọ́ máa wá sórí panelist yín àwọn eléyà máa jogun wọ́n á jogun ìyẹn tẹ́gbọ́ntẹ́gún ní if care is not taken tó bá gbé lẹ̀ fún wọn tó bá gbé lẹ̀ fún wọn ni mò ń sọ fún ọ dẹ́n sáré kakínní fún ọ nígbà tí Wùmí ń sọ̀rọ̀ ní sùúrù Wùmí ló sọ o torí àwọn tíìmù rẹ̀ ní Wùmí ò sọ pé òun mọ kú tó pa ọkọ mò ń bọ̀ jẹ́ ń wà fún ọ. Mbọ́ o mi ń bọ̀ wá o mi ń bọ̀ wá o ẹ jẹ́ ń wá mi ń bọ̀ o ẹ jẹ́ kí n lọ mú ẹ jẹ́ mú wá oh ọ̀tọ̀ ní fóònù tí mo mú sorry ibi báyìí ló wà torí mo rí pé wọ́n defend ẹ bá ń tap bẹ́ẹ̀ wọ́n defend Wùmí àwọn tíìmù rẹ̀ ń defend ẹ̀ wọ́n ní Wùmí ò sọ bẹ́ẹ̀ so gbogbo wọn ló yẹ kọ́lọ́pàá kó everybody wọn kọ́ lọ máa rò ó Wùmí ni lẹ́wọ̀n ṣe ẹ ti rí báyìí ẹ ti rí CY Wùmí ló sọ ó ní ẹ má gbọ́ Mohbad will have ẹ má gbọ́ o ó ní Mohbad will have sought medical treatment short the medical treatment after his injury if he didn't live in constant fear he avoid hospital because he believed the medical system could be compromised and doctor bribed to harm him ẹ má wá gbọ́n tó wí bí o second paragraph only I know a lot but they won't allow me to speak my truth only I know a lot but they won't allow me to speak my truth your favorite fake activist olórí burúkú kò ní yé ya ẹ and bloggers can continue defaming me but I pray God will reward them for their action kò ní yẹ kò ní ra gbá fún yẹ Jùmọ̀kẹ́ kò ní yẹ ìyá ẹ kò ní ra gbá fún so wá nígbà tó lọ́wọ́ bá máa reward ẹ pẹ̀lú gbogbo ìwà ìkà tó wù Wùmí ló sọ̀yún níbí ó ní òun mọ a lot I know a lot but wọn ní jẹ́ kó ń sọ̀rọ̀ now ọlọ́pàá ẹgbẹ́ Wùmí kó lọ sọ a lot tó mọ̀ nípa ikú Mohbad ó dẹ̀ tún pé bàbá Mohbad ní ìjọ kan ó ní ṣé ẹ mọ̀ pé mi ò mọ̀ ṣé ẹ fẹ́ sọ pé mi ò mọ̀ ni ṣé ẹ fẹ́ sọ pé mi ò mọ̀ ni ṣé ẹ fẹ́ sọ pé mi ò mọ̀ ni ẹ rò pé mi ò mọ̀ ni ẹ má pọ̀ ọmọ yín bẹ́ẹ̀ ṣe pọ̀ ọmọ tèmi bẹ́ẹ̀ ṣe pọ̀ ọmọ yín o ó di méjì ẹ má pọ̀ ọmọ tèmi bẹ́ẹ̀ ṣe pọ̀ ọmọ yín torí bẹ́ẹ̀ ṣe pọ̀ ọmọ yín ẹ fẹ́ sọ fún mi pé mi ò mọ̀ tí n bá sọ̀rọ̀ wọ́n á sọ yín lókùúta pa tí n bá sọ̀rọ̀ wàlẹ́ wọn máa sọ yín lókùúta pa a ní ọlọ́pàá ẹ̀kọ́ everybody
ọlọ́pàá kó everybody now ọwọ́ ń sunkún pé fájìn ni ọ́ ọlọ́kọ̀ rẹ ló disfájìn rẹ Mohbad ló disfájìn rẹ kò sí anybody ó sì lé ó ní I just try to speak up just as my husband always want to but they were bullying orí ẹ̀ burú ọlọ́kọ̀ ẹ̀ speak up gbàtọ́kọ̀ ẹ̀ speak up kí ló dé tí wọ́n náà speak up àwọn tẹ́ ń lò lẹ́ni wáì tẹ́ ẹ̀ lò wọ́n nígbà náà àwọn jeans lover tó ti mọ gbogbo information yìí ti pẹ́ wáì tẹ́ ẹ̀ ní kó pùṣẹ̀ jáde owó tẹ́ ẹ̀ lọ fún instablog naija wáì tẹ́ ẹ̀ ti lò ń gbà náà kan bá yín fọ́n síta àbí sóò nìkan Naira Marley lẹ́ni àkọ́kọ́ tán kọ́ máa blọ́ọ̀gì àbí jeans lover ti blọ́ọ̀gì governor kò blọ́ọ̀gì president ẹ̀ mọ iye àwọn tí jeans lover ti blọ́ọ̀gì who is Naira Marley tí ò lè blọ́ọ̀gì orí ẹ̀ burú pẹ̀lú géèmù tẹ́ ń gbà fún wa àwa wí tán lẹ́ni wọ́n wá dáhùn wípé ẹgbọ́n tó wí lẹ́ni o ẹgbọ́n tó kọjáde látànà ń tó pósìtì síta lánàá ẹ máa gbọ́ ọ̀tọ̀ ní fóònù tí mo mú sọ́rí ẹgbọ́n tó wí o ó ní Liam greatest enemy Liam's greatest enemy is grandfather only life is funny Liam great enemy is grandfather Liam great enemy is grandfather sílé Liam great enemy is grandfather ọgbọ́n tó wí Liam great enemy ọ̀tá tó tóbi jù tí Liam ní oní bàbá Mohbad níta ni enemy láàrin ó rí pé orí ìwọ ọmọ yìí ò pé rárá dúró ná ta ló ń kọ́ ìwọ ọmọ ẹ̀ tí wọn ò bọ́ ọ̀sọ̀ tọ̀rọ̀ ta ló bí ẹ tí ò jẹ́ kó mọ̀ pé òun ṣe nǹkan tó wrong wọ́n ná fún ẹ ní court order tó rí àtọjọ́ tó ti ń béèrè fún court order wọ́n ti fún ẹ why tí wò ó lè lọ ṣe DNA test yẹn kó o post ẹ kó o fi pa ẹnu jò sí mọ́ ó ṣe ọmọ o kò sóhun o wọn ò gbà bẹ́ẹ̀ ó ti yàgbẹ́ sága oṣù sága ìmọ́lẹ̀ fúnra rẹ̀ dáùtù ọmọ bí ọ̀rọ̀ tí Túndé náà ti gbélé ní pé Mohbad fúnra rẹ̀ dáùtù Liam kó tó jáde láyé which is true ó dáùtù ọmọ yẹn torí nítorí wọn jà nínú mọ́tò ọmọ náà wà nínú ẹ̀ ọ̀rọ̀ ọmọ náà padà dá sí bọ́dọ̀ ó ju ọmọ dànù kò dáùtù ọmọ ló gbé orin jáde lẹ́ẹ̀mẹ́wàá tó ń pa ọmọ ní Joseph tó ń pa ọmọ ní Jésù fún yín tó pè wọ́n ní Maria tó lóun ti di Joseph àwọn máa gbọ́ ọmọ òun ó tọ́ bí Jésù àbí what are you telling me ọwọ́ ní great enemy ní bàbá ọkú ẹ sójú òtí ẹni bó o ṣe ń fọ ọmọ yẹn ráre ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ọmọ tó wálé ayé tiẹ̀ jẹ́jẹ́ ó dẹ̀ ń fi lé ayé ọmọ yẹn ráre kí ló dé àṣànà wáì tó ń fi ìgbésí ayé ọmọ yẹn ráre wáì tí wò ṣe DNA test kó o jẹ́ kí gbogbo ayé rí kó o jẹ́ kí gbogbo ayé gbọ́ kó o jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé n tó wà nílẹ̀ ó rèé o àwọn tó ń bẹ rìn sọ fún ọ pé o ò lè ṣe DNA test jọ kí ló lè ṣe death sentence ní DNA test torí òun sọ fún gbogbo ayé wípé Mohbad ló disfẹ́jìn ẹ̀ kí wá ló ń bẹ̀ ẹ́ lẹ́rù láti ṣe DNA test mo rántí Flaky Ìdídowó nígbà tí ọkọ tó fẹ́ tó sọ pé nǹkan ló ń lo ọmọ tó bí bó tilẹ̀ pé ọmọ yẹn jọ máàní yẹn gan máàní yẹn deny ọmọ yẹn ó lóun kọ́ ló ń bí pé kì í ṣe ọmọ ó mọ nǹkan tí Flaky fi ṣọ́ọ̀kì ẹ̀ DNA test ni kódà kò tiẹ̀ wá síta kò wá bá drag kò bá rojọ́ ó dẹ̀ rárá lọ ṣe DNA test ó dẹ̀ ra post ẹ̀ sórí page ẹ̀ gbogbo ayé dẹ̀ ń ṣe wow wow ó wá ó ó wá ọmọ àǹtí mi ó gbọ́ nǹkan tán sọ ni kí ló dé tí wọn náà ṣe DNA test kó fi ṣọ́ọ̀kì àwọn èèyàn tó bá pé lóòótọ́ lọ́tọ̀ owó ẹ mọ́ ni mo fi ń sọ fún bàbá Mohbad ọ̀tọ̀ ní ikú tó pa Mohbad ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọlọ́mọdé ṣùgbọ́n wọ́n ti mú ọ̀rọ̀ ọlọ́mọ wọ́n ti fi divert ikú tó pa Mohbad Wùmí náà ní méjèèjì but ní ìsìn ẹ ti fi ọ̀rọ̀ ọmọ ẹ ti fẹ́ fi ṣe kinní because Wùmí gan ní ìsìn ó yẹ kó lọ sẹ́wọ̀n kó ti rẹ́dí láti lọ sẹ́wọ̀n but kò fẹ́ pò fún ọ̀nà méjì ní Wùmí ò sì fẹ́ ṣe DNA test kò fẹ́ pa òfin ọ̀nà méjì torí tó bá ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ tó ẹ pọ́lọ́pàá kalẹ̀ dídì fẹ́ ṣèwádìí original
Wùmí ọwọ́ ẹ̀ ò mọ́ nínú ikú tó pọkọ ẹ̀ ó mọ̀ ń pa tó ṣẹlẹ̀ nínú ilé ó dẹ̀ mọ̀ ikú tó pọkọ ẹ̀ torí òun ló bá kọjá last yóò sì ṣẹ̀wọ̀n nígbà bá tó wá ṣẹ̀wọ̀n ọmọ tó tún wá fẹ́ fi kó ogún pé tó yẹ tó ń bá dé látẹ̀wọ̀n yẹn ọmọ yẹn ló máa jọrọ̀ tó ń bá wá dé látẹ̀wọ̀n yẹn ìyá tó ń lọ́jọ́ látẹ̀wọ̀n yẹn ọmọ yẹn ló máa fi kó ọrọ̀ ọmọ òtún wá ní sọmọ Mohbad so ó ti pòfo ọ̀nà méjì that is the reason why tẹ́ ẹ tó fi manipulate yín pé kò ní ṣe DNA test ẹ̀dẹ̀ ní rí justice because tẹ́ ẹ bá ṣe DNA test tọmọ yín ò bá sí ọmọ Mohbad Wùmí máa lọ sẹ́wọ̀n wá ó tún máa pòfo lé lórí ọmọ yín ò tún níjọ mọ́ who is calling me ẹ dànù jàre ta ló ń pè mí ní kíní joint call get out ta ló ń pè mí ní conference call kí ló ẹ fa gbélé nobody should call me for now I'm working ìdí nìyẹn tí Wùmí ò ṣe fẹ́ ṣe torí kò lè pòfo ọ̀nà méjì kò lè pa òfo ọ̀nà méjì because ìdí ni pé tó bá lòun pa òfo ọ̀nà méjì kò lè pòfo ọ̀nà méjì nítorí wípé ọmọ tá a sọ nípa rẹ̀ yìí ọmọ tá a sọ nípa rẹ̀ kì í ṣe mọ́lẹ̀ lónìí tó bá ṣe DNA test ọmọ tó fẹ́ fi kó ogún tó fẹ́ fi jọrọ̀ kò lè ọmọ fi jọrọ̀ mọ́ one ọwọ́ rẹ̀ ní kú ọkọ rẹ̀ ti wá ó mọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ yóò sì ṣẹ̀wọ̀n gbogbo àwọn tó wà nílé náà ni wọ́n ṣẹ̀wọ̀n tó ló sojú mi kòrò wọ́n ṣẹ̀wọ̀n kò dé ó bá dẹ̀ dé kò sọ̀rọ̀ kankan fún mọ́ ó ti wò pé bóyá mọ́ tẹ̀lé pé justice náà ṣe lọ tó bá lọ ṣẹ̀wọ̀n jẹ́jẹ́ yóò fọmọ yẹn kú ọrọ̀ tó bá sì dé tàbí tó bá bá wọn manipulate láàrin ọjọ́ bíi mélòó kan ó sì lè wá jọrọ̀ bóyá ó lè fún lẹ́wọ̀n ọdún 4 tàbí ọdún 3 wọ́n lè fún lọ́dún 4 tàbí kí wọ́n gbé túráfù lọ ṣùgbọ́n yóò sì fi ọmọ yẹn kú ọrọ̀ kò fi ní ṣọ́ọ̀sì kò ní sẹ́ni sọ́ọ̀sì kò ní sọ́ọ̀tì but now ó máa sọ́ọ̀tì ọ̀nà méjì ó máa sọ́ọ̀tì ọmọ ó máa sọ́ọ̀tì ti ogún ó dẹ̀ máa lọ jẹ̀yà n tí ò fi fẹ́ ṣe nù so wọ́n wá fẹ́ manipulate DNA test mọ́ yín lọ́wọ́ wọ́n ní bàbá wa ń sọ ní kọ̀kọ̀ pé òun ò dáùtù ọmọ àwọn ará àta náà ń dáùtù ọmọ àwọn ará àta yín wo ló ń dáùtù ọmọ ṣé Mọ́lí ò dáùtù ọmọ àbẹ́ ẹ̀gbọ́ fídíò tí Mọ́lẹ̀ ṣe ẹ̀gbọ́ orin tí Mohbad lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́ interview tí Mohbad ṣe ẹ̀gbọ́ nígbà tí Mohbad ṣe interview náà gbogbo aláfẹ́ tẹ́ra wa gbọ́ interview náà nígbà tó ń sọ̀rọ̀ wípé gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ sóun látẹ̀yìnwá tipẹ́tipẹ́ àsìkò tó láti tàn mọ́lẹ̀ sí let me show you the light is I will party it I will rock it making money every weekend gbogbo ẹ̀ ló lóun sọ pátá ó wá ní ẹgẹ́ kí òun mú party bíi Marita be like Maria ó ní Marita yẹn ó ló dàbí Jésù bíi ìtàn Maria nínú Bíbélì ni ó ní náà ó dẹ̀ turn around di Jósẹ́fù then àwọn máa bí Jésù òun wá sọ fún pé kò lè parọ́ ẹ̀ you no fit lie sá torí pé ò lè parọ́ ẹ̀ wípé mi mo ní ọmọ even you ó lè ṣe DNA test gan kó ló ṣe torí pé ìwọ tó sọ pé o mọ mathematics èmi dẹ̀ ní mi ò mọ mathematics owó nìkan ni mo mọ̀ mi ò mọ mathematics torí pé mi ò mọ calculation torí mi ò pé mi ò mọ calculation gbà tí mo súnmọ́ ẹ mi ìmọ̀ gbà tó gbọ́ ọmọ wá tó gbóyún dé mi ìmọ̀ gbà tẹ́mi àti ẹjọ́ ní nǹkan pọ̀ mi ìmọ̀ gbà tó ti rìn lọ mi ìmọ̀ gbà tó dé padà tó ẹ̀sẹ̀ wá ń sọ fún mi wípé Marita be like Maria fẹ́mi tó sì wá sọ fún mi pé èmi mo lọ́mọ mo dẹ̀ mọ̀ gbà tó sọ fún mi pé o gbóyún wá báwo ló ṣe jẹ́ àti lọ ṣe scan a lọ ṣe scan ọmọ ó ti kọjá iye month tó sọ nípa rẹ̀ mo dẹ̀ ń bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ o ò lè parú ẹ ojú no fit like sá o má gbẹ̀ pé mi gan sán lórí jù wọ́ gangan lọ fúnra rẹ̀ so therefore man tí mi orí gbogbo wo ò ní gbàbọ̀dé o gbogbo ilé tó ń lọ ilẹ̀ bàbá Mohbad ló jẹ́ láti bí one something bí 150 ẹ̀ bí nǹkan wọ́n ti já yín wá sí 53 ọ̀gá kan pọ̀ flagging pọ̀ o ṣé ẹ fẹ́ sórí ibu ni ṣé ẹ fẹ́ ń ṣépè fún yín ó wà nílẹ̀ bí yẹ̀pẹ̀ anyways ó ń bẹ nílẹ̀ bí yẹ̀pẹ̀ ọba ń gbọ́ ó pọ̀ bí yẹ̀pẹ̀ èpè náà pọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ now kéèyàn dẹ̀ rírú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin gbẹ́lẹ́ lọ́sẹ̀ ìyàwó ẹ ti mọ̀ pọ́ ọmọ yín ti wà ní bondage fẹ́ sẹ̀lẹ́ ni yín kérúbù ni yín gbogbo ọ̀nà ọmọ bọ́ ṣe ń ṣe ìpínyà fún ọkọ tàtìyàwó téèyàn ò bá fẹ́ wá ìtẹ̀ sì dúró tẹ̀ jẹ́ kọ́ ọmọ yín máa fọ́ lóbùkú ẹ wá wo ibi tó bá lé ayé ẹ̀yin òbí ẹ mọ̀ sọ pé mò ń pílìsì ọmọ mi mọ́ sórí wọ Wùmí nígbà tó bá tó àsìkò tí ọmọ yẹn bá máa sú ẹ lókùúta pa torí ọmọ tó ń wòye ló máa sú ẹ lókùúta pa torí pé tó ò bá mọ̀ wípé òun fọmọ yẹn ṣe lẹ́jà gbogbo tó ṣẹlẹ̀ lórí social media lẹ́nìí lọ́mọ yẹn mú pamọ́ so nígbà tó bá dojú wájú tọmọ yẹn bá padà rí nǹkan tó fi ṣe lẹ́yà ìgbà yẹn lùwà mọ̀ wípé o máa ṣẹ̀sín torí ò ní lè rí oògùn sí sọmọ torí kò ní mú
ọmọ yẹn lápadà fi òkò pátá bàdà gbogbo ẹ̀sìn tó fi ṣe lórí social media gbọ́n náà lè wà á rẹ̀sìn so wá rí ìyá rẹ tó ń ṣe lẹ́lẹ́yà lénìí gbogbo yín lọmọ yẹn máa fi pọ́n pa ló máa fi àdá pa bẹ́ẹ̀ ṣe bá yí ẹ̀jẹ̀ sórí social media nígbò bá dé àsìkò tọmọ yẹn bá fẹ́ ṣe nǹkan rere nínú ayé tó bẹ̀rẹ̀ sí ní pe ọmọ ní ọmọ àlè tó bẹ̀rẹ̀ sí ní pè lọ́mọ àlè tó fẹ́ gbé post kan nínú nàìjíríà bó fẹ́ joyè kan bó fẹ́ ṣe olóṣèlú kan wọ́n á máa pè gbogbo story yìí ni wọ́n á máa wú jáde kẹ́ ẹ lè mọ bí politics ṣe ń rìn abẹ́ ẹ ti gbàgbé níjọ́ wo ni mò ń sọ fún prime boy tí mo wàásù fún tó mi sì ń bọ́ lójú mi bí mo ní kó lọ wá newspaper ìjọ ẹ̀ tó tún wà tán gbé mi wá tán pè mí pé kí n wá sórí page ẹ̀ tí mo mọ̀mọ́ join life ẹ̀ níjọ́ yẹn dó o ti bẹ̀ mí o ó ti ní kí n má bínú o ṣùgbọ́n I have to say it tí mo join panelist ẹ̀ ńjọ́ náà mo ní tó ń wá sórí different platform tí wọ́n ń gbé ẹ̀ka wọ́n kàn fi ẹgbà wọ́n fi ẹ̀ka church clouds ni eléyìí tó ń ṣe ìkọ́ ló máa gbẹ̀ ẹ́ kúrò go and get the newspaper lọ ṣe interview jẹ́ kí different newspaper kó gbé ẹ ó ní rárá I'm a superstar star ni mí now I'm a public figure news ló máa wá gbé wọ news ò ní gbé ọ torí wọn kà ẹkùn kankan gbogbo tẹ́ rò pé àwọn èèyàn ń gbé kí ló rò pọ́n gbé Wùmí ná owó gbogbo news tẹ́ rí pé ó ń blọ́ọ̀gì bàbá Mohbad news tó ń blọ́ọ̀gì Wùmí is paying it's not free everything is not free they are paying money for it they are paying money go and look for the money àwọn láyọ̀ tí wọ́n fún ọ lórí life ńgbà tó ń so ńgbà náà gbogbo gift tí wọ́n fún ẹ mo ní lọ fi ṣe interview try to do it ṣe interview tó pé káwọn tó ń bẹ ẹkọ kan bẹ ẹkọ gbogbo nǹkan tó mọ̀ nípa kú Mohbad gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ kan bẹ́ẹ̀ gbé sínú news kí wọ́n bẹ́ẹ̀ post ẹ̀ kí different news gbé kó o sọ títí ẹ pẹ̀lú lọ pé àwọn oníwèé ìròyìn kan wá ṣe interview fún ẹ kí newspaper gbé gbogbo àwọn orúkọ ẹ̀yẹn tó ń bàjẹ́ yẹn á lè máa pop up èyí tó ti bàjẹ́ tó ṣe á máa pop up sókè ó ní rárá superstar ni mí mo ní wàá búlà màmá ẹ̀ gan máa rìn nígboro ń bò mí báyìí tí màmá ẹ̀ bá rìn gan wọ́n máa sọ fún màmá ẹ̀ pé ọ̀rí ìyá apààyàn náà rí ìyá tó pọ̀ rẹ̀ kí màmá àti ẹnìkan mọ́gbùrọ̀ máa jà kán máa sọ pé ṣé ẹ fẹ́ pa bí bẹ́ẹ̀ ṣe bọ́mọ yín náà ṣe pa bóyá kúkú rán mẹ́ bó ṣe bọ́mọ ẹ̀ náà ṣe pààyàn wọ́n máa pè ní ìyá apààyàn ìwọ fúnra rẹ tó bá kọjá tí wà tọ̀rẹ́ rẹ̀ kan bá ní issue wọ́n máa pè é ní apààyàn pé má pa mí bó ṣe pọ̀ rẹ́ rẹ o ṣé mi ò wọ́ọ̀nù ẹ̀jọ́ náà ẹ wo ṣé bí lẹ́nu ọjọ́ mẹ́ta bí last month ending kọ́ ni prime boy lọ sọ́dọ̀ Sàló ẹ sáà mọ Sàló ọgbà Sàló ọmọ Ìbàdàn tán ṣe skit tó gbọ́n ṣe content tí wọ́n ṣe tap lórí TikTok tí prime boy rò pé òun ti free ó rò pé ayé fẹ́hun ó pe rẹ̀ ń superstar ó rò pé àwọn èèyàn ti like him ó ń join one platform to a platform instead of you to go to clear your name go on newspaper to clear your name gbogbo àwọn blogger yìí tán ń gbé ẹ even like me ó lè rí ẹ news ló máa sọ ohun tó ṣẹlẹ̀ tó máa ka ló máa clear orúkọ ẹ kúrò but you told me you insulted me that day ọgbọ́n ní kó o bú mi dáadáa àwọn tó ní pé kó o sá fúrú àwa yìí àwọn tó ní kó o mú wa búngbà náà sáwọn yẹn wá dìfẹ́ǹdì ńgbà tí Sàló ń pè é ní apààyàn àbọ̀rọ̀ tí mo sún gbà náà kọ́ ló ṣẹlẹ̀ ni àbí Sàló kọ́ ló pè lápàdà pé sọ fẹ́ pa mí ni bó ṣe pọ̀ rẹ́ abẹ́ ẹ̀gbọ́n statement tí Sàló sọ́njọ́ náà ó ní sẹ́mi ló tún fẹ́ kàn èmi ló tún fẹ́ pa ń sìn mo mọ̀ pọ́rọ̀ yẹn dún ẹ̀bọ̀ tó ká mọ́ra ó ní sẹ́mi ló tún fẹ́ pa bó ṣe pọ̀ rẹ́ mo sọ ọ̀rọ̀ yẹn nígbà náà là bọ̀tọ̀ ọ̀rọ̀ àgbà lọ̀rọ̀ mi tí ò bá ṣe lówùrọ̀ aṣọ lọ́jọ́lẹ́ kò dẹ̀ tún ti ṣe tán preamble ni prime boy tí ń rí yẹn wàá máa lọ láàárín ìgboro gan wòlé ojú àdè máa tì ọ́ ń bò mí ṣebí lo ti rí yẹn ọdún yìí ò tí ì parí o woru statement yẹn just 9 months wọ́n ti ń ta sí ẹ lórí live gbogbo news wá gbé ọ̀rí ọ̀rọ̀ tí Sàló gbé yẹn lásán ọ̀rọ̀ tí Sàló sọ yẹn wọ́n ti lọ blog ẹ̀ gbogbo àwọn tí Wùmí ti lọ rẹ̀ fi owó sí wọ́n ti jẹ́ kí gbogbo news gbé pé ọ̀rọ̀ tí Sàló sọ àbọ̀rọ̀ lọ wọ́n pè é ní apààyàn tá a bá ń kìlọ̀ fún yín ẹ máa nẹrun tẹ́ ní ọmọ ológun ó ti mọ̀ èmi náà mọ̀ pé mi ò dáa o ṣùgbọ́n gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ pé mi ò wá òkè èmi fúnra mi gan mọ̀ pé mi ò gbádùn torí wípé kì í ṣe pé mi ò dẹ̀ da ọ̀rọ̀ ẹnu mi ni ò síyàn torí tá a bá yọ gbogbo àwọn wèrè díẹ̀ tó kàn wá lára mi tá a bá yọ gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tí ó wà lẹ́nu mi I'm nice woman I am a very very nice person tá a bá yọ tàwọn ọ̀rọ̀ àti máa wà báyàsì yẹn tẹ́yìn kì í lè ṣe pé mo burú àìwá báyàsì lẹ fi kórìíra pé mi ò ọ̀rọ̀ tí mo máa sọ tí mi ò fi wà báyàsì yẹn tí mo fi rógbò sí lọ́wọ́ yín nìyẹn tí mo rógbò sí lọ́wọ́ yín nìyẹn kì í ṣe nǹkan mi ọmọ àǹtí mi go and do the DNA test and let everybody rest and then you and Baba Mohbad to stop playing game
kí bàbá jáde lẹ́nìí kí wọ́n jáde lọ́la kẹ́ mọ̀ fúnra yín ní give and take. Bàbá jáde ní ọjọ́ Sunday ó ń làǹbáàsì wọ ó ń làǹbáàsì ìyá rẹ ó ń làǹbáàsì bàbá rẹ. Ìwọ náà jáde ní ọjọ́ Monday ó ń sọ pé bàbá is a great enemy. Ó ń jáde ní Monday to Tuesday ó ní bàbá ọkọ rẹ is a great enemy. Great enemy ni fún ọmọ rẹ. Kí ló dé tẹ̀ ń fún wa ní lábà kí ló dé tẹ̀ ń fún wa ní give and take. Ẹ̀yin méjèèjì ẹ lọ ṣe kí bàbá lọ ṣe autopsy tán nìkan wọ́n ti fún lẹ́tà kó lọ ṣe autopsy kí ló ń wá lórí social media láti máa kàbú. Ìwọ náà wọ́n ti fún ẹ ní court order go and do the DNA test and stop rubbish doing rubbish on social media. Go and do the DNA test and stop doing rubbish stay rubbish on social media. What is wrong with you people? You people should stay away from social media. Let us rest. Ẹ mórí fọ́ gbogbo ayé. N ta need láti bí oṣù mẹ́sàn-án ẹ lọ ṣe fún wa DNA test autopsy wọ́n ti fẹ́ yín méjèèjì. Wọ́n ti fún bàbá lọ ṣe autopsy wọ́n ti fún ìyàwó lọ ṣe DNA test. Ẹjọ́ òṣìwò ló tún kù tẹ́ fẹ́ máa rò fún wa. Ẹ lọ ṣe náà ẹ fún wa lẹ́dẹ̀ẹ́kì náà. Ẹ wá fúnra yín ní give and take give and take give and take. Bí bàbá bá jáde lẹ́nìí ìyàwó á jáde lọ́la kíní kan bá jáde lẹ́nìí ìyàwó á jáde lọ́la. On Friday it will be ìyá àdúrà àbí o. Ìyá àdúrà jáde ní ìjọ́wò ní ìyá àdúrà ló kọ́kọ́ jáde. Òun jáde níjọ́ Saturday bàbá jáde ní Sunday. Wùmí jáde ní Tuesday. Àwọn tíìmù Wùmí ti kọ́kọ́ bá rojọ́ tiẹ̀ ní Monday. Ó dẹ̀ kàn òun náà jáde ó kọ̀ wọlé sórí iṣu àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé kán mọ̀ dá wọn ló pé bàbá fẹ́ manipulate ó kàlẹ̀ dídì wá jáde padà òun náà tún wá fún wa ní give and why tẹ́ ẹ̀ fún wa ní give and take gbogbo why tẹ́ ẹ̀ ń play game. Àwọn òwò wèrè wo ganan manage yín tí wọ́n bá yín sọ̀rọ̀ àwọn òwò gangan náà manage yín àbí ìyá Mohbad kan náà gbé wájọ́ kan báyìí tán ló tó sọ pé òun máa set ìjòsí ọ̀pù ẹ ò lè set ìjòsí ọ̀pù ìyá Mohbad ló kọ́ jáde kò wá pé bàbá náà jáde Sunday ìyàwó náà fi tiẹ̀ lé Tuesday ẹ̀gbọ́n fún wa ní give and take ṣé ẹ wà òkè ṣá ṣé ẹ wà báyìí ẹ ṣe lọ sí tán ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ fún wa nísinmi torí èmi wò pé kò sí àbí ẹ ti ní mo wí kò ní ìdí ẹjọ́ mọ́ kóòtù ti grant yín ní ntẹ́fẹ́ fi lọ ṣe autopsy ẹ̀yin náà dẹ̀ ní wọ́n ti fún wọ Wùmí ní DNA test letter àbí court order pé kò lọ ṣe kí wá lẹ́jọ́ wèrè kí ló kù tó ń rojọ́ fún tó ní bàbá ọkọ ẹni great enemy gbà tó ń lọ ṣèṣekúṣe o mọ̀ gbà tó ń so lóṣó tán ló ń pín transformer kiri ìwọ mọ̀ tí wọ́n bá ṣe rere ara kú àyà ọ tí wọ́n bá rìnrìn tó dá sẹ́nìkan fi ìlọkulọ̀ lù ẹ́ ò ní change ẹ̀ fún wọn ibi ìbínú àti agídí wèrè tá a máa ń sọ fún yín nìyẹn ẹ̀yin àtọ́kọ́ á máa jà ẹ ti máa lọ yọ̀gò ẹ máa lọ yọ̀bẹ ọmọ ọ̀tá ọmọ jágbà bẹ́ẹ̀ ṣe ń yọ̀gò lẹ́mọ̀ yàdá lẹ́mọ̀ yọ̀bẹ fọ́kọ tẹ́sù bá wá gbọ́wọ́ yìí lò tẹ́ fọ́kọ ní nǹkan lórí tọ́kọ lọ gbàbẹ̀ lọ tàbí tẹ́ púṣì ọkọ jù torí pòròpó láṣàn ẹ ti púṣì ọkọ bọ́kọ bá wí hé ẹ̀yin ó ti wí BCD ẹ̀ lè gbẹ́nu yín dákẹ́ kọ́kọ́ sọ tiẹ̀ tán ọkọ á máa bú yín ẹ̀yin náà máa fi tiyín lé lórí ẹ̀ nísìnyí ẹnu yín ò kì tọ́ọ̀pù bàbá ọkọ lẹ́ mọ rí fí tẹ́ mọ pé bàbá ọkọ tẹ́ mọ bu èpè ńláńlá lé bàbá ọkọ lórí mi ìrírù ìdáwó bu èrè bíi tiẹ̀ rí mi ìríyàwó fò bíi tiẹ̀ rí mi ò blame ẹ̀ bàbá ló sọra rẹ̀ di igbá àkólẹ̀ lọ́wọ́ ẹ̀ àbí tí ò bá sọra rẹ̀ di igbá àkólẹ̀ tí bàbá ò bá sọra rẹ̀ di igbá àkólẹ̀ ṣé ìwọ lè ronú nínú ara ẹ ìwọ lè ronú nínú ara ẹ kó o mú fóònù báyìí kó o wá mú bàbá ọkọ ẹ kó o máa pè kó o máa fún un ní èpè ńláńlá ló mọ̀ sẹ́ ní alẹ́jọ́ tó mọ̀ pé bàbá ọkọ ẹ̀ yẹn ń èpè burúkú wọ́n ti mọ̀ pé ọmọ tán kọ́ ń lé ni ẹ́ why to want to stop following social media go and do the DNA test and stop rubbish thank you mommy go and do the DNA test and stop rubbish and stay away from social media manipulation tó ṣe yẹn ti tó ẹjọ́ òsì tó rò yẹn ti tó enough is enough stop saying rubbish ẹ yé rojú òsì fún wa mọ́ ẹ yé dà wá láàmú ẹ yé fún wa lẹ́dẹ̀k ẹjọ́ lójoojúmọ́ kí ló ṣẹlẹ̀ ìwà àròjọ ti bí àròjọ ẹ̀kan da social media láàmú ẹ̀ ń dẹ̀ wá láàmú lórí ikú ọmọ kékeré ìwọ lọ́kọ tó bá yẹ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mọ́lẹ̀ dénú wájẹ́ kó máa ráre nínú mọ́ṣúárì tó wà yẹn tó bá ti sọ pé DNA test gan-an máa fi sin ìmọ́lẹ̀ padà orí burúkú orí èfò tó gbé wálé ayé kò yẹ kó sáyé lọ ṣe ṣé kò yẹ kí wọ́n lọ ṣe definitely you are a wicked soul o ò níran ọmọ àbí ikọ́ àkọ́gbà ni ẹ ọmọ àbí ìpa bí ọmọ pọ̀ bí ọ̀sán bọ́ọ̀lù lẹ̀ ọmọ olóbàáwí ọmọ ra ò sìndín ó ti ra ó ti sìndín torí ìyá ẹ̀ gan wọn kọ ìyá ẹ̀ ò kọ ẹ rárá torí tí ìyá ẹ̀ tí ó ti ẹ̀kọ́ ẹ ló gbé ẹlẹ́ lọ́mọ ló gbé ẹlẹ́ kékeré ọkọ ẹ ló gbé ẹlẹ́ ló lọ sásànà látọmọ ọdún 10 ẹ bá wa sọ fún go and do the DNA test and stop rubbish ẹ̀yin tẹ̀lé ń gbé bàbá wa ẹ jẹ́ ẹ stop kí bàbá yẹ máa búlì mọ́ búlì tí ń kún ọ̀rọ̀ tó wálé àṣejù tí ń wọ̀ ọ̀rọ̀ tí bàbá Mohbad fẹ́ máa ṣe lọ́wọ́ ẹ̀ kó máa wá sórí social media kó máa bú bàbá ìyá kó máa bú bàbá ìyàwó kó máa bú bàbá ọkọ ó ti sọ wọn bá tiẹ̀ DNA test ni ó máa fún ẹ ní ọ̀rọ̀ autopsy ni ó máa jẹ́ kó lẹ́nu ọ̀rọ̀ tẹ́ ẹ bá ṣe bó ṣe yẹ kẹ́ ṣe
bá a ṣe ní kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ jẹ́ kí wọ́n manipulate yín tẹ́ ẹ jẹ́ kí àwọn ọ̀tá tó súnmọ́ yín bíi sọrùn kán lọ gbégbèkúgbélé lọ tí wọ́n fúnra rẹ̀ wọbẹ̀ lọ tó lọ gba tó gbà tó pa ìtìjú nù tó gba nǹkan tó máa gbà ìyẹn gangan ló máa fún ẹ ní ọ̀rọ̀ gbaná ni wàá lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ sẹ́nibọ́dì wọn ìgbẹ́ ni wàá lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ sí bàbá lọ́sọ̀rọ̀ sí ìyá wípé wọ́n pa ọ́ ní ọmọ dànù ó tí lẹ́nu ọ̀rọ̀ sìn torí nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ṣe ìyàwó tó ń ṣòṣì ìgbà tó bá ṣe DNA test ni wà tó lọ́rọ̀ èmi mọ̀ pé ẹ máa manipulate torí ìmọ̀lẹ̀ kan ló lọ́mọ ẹ máa manipulate ẹ̀ ọ̀tà wa ń ba ẹ́ńbílẹ̀ sọ mi pé DNA test yẹn ṣe lámbà inconclusive ni bẹ́ẹ̀ bá dẹ̀ sí tán bá lọ padà torí àìmọye DNA test tí wọ́n ti yí ní Nàìjíríà èmi ò gbà torí ìmọ̀lẹ̀ ti sọ ó ní Jésù lọ́mọ tẹ́ ẹ bí ìmọ̀lẹ̀ ló sọ nóbì mi ìmọ̀lẹ̀ ní Jésù lọ́mọ ṣé mi mo sọ ni ṣebí ìmọ̀lẹ̀ ló sọ fún yín ó ní Jésù lọ́mọ tó wà lọ́wọ́ yín so kí ló ṣẹlẹ̀ necklace thank you ma àbí